Làkàlàkà ogun ayé mi kò ṣe má sọ, gbogbo ẹbí mọ́kàn kúrò lọ́kàn lára mi, ìrètí pin lórí ayé mi. Wọ́n ti mọ̀ pé kò sóhun rere kan tó lè ti pàṣẹ mi jáde wá. Ọlọ́run mi gbà mí òwe. Ìjì ayé fi mí làkàlàkà, ogun eléni mi kò ṣe má sọ o. Gbogbo ẹbí mọ́kàn kúrò lọ́kàn mi, ìrètí pin lórí ayé mi o. Wọ́n ti rò pé kò sóhun rere kan tó lè ti pàṣẹ mi jáde wá o. Ọlọ́run mi gbà mí òwe. Mo ti wò pé mi ní jáde léni tẹ́lẹ̀ ni, honestly. That is my thought today. My own thought today is pé mi ò ní bọ́ síta léni mọ́, pé mo máa sọ di ọ̀la. Mo máa ti gbé aṣọ yìí wọ Wednesday. Mo ti gbé wọ Wednesday sir. Oh God. Mo ti gbé wọ Wednesday o. Mo ti gbé red wọ Wednesday o. Mo ti gbé red wọ Wednesday o. Okay. Mo ti gbé red wọ Wednesday. Mo ti gbé pupa wọ Wednesday. Mo ti wò pọ́dọ̀ la kí n tó ṣètò pé kí n gbàgbé ẹ̀ léni. Ẹ rí mú mi, ó ń ro mí, ó ń mórí fọ́ mi. Mi mọ̀ ẹ o. Mi mọ̀ bó ṣe ń ro mí, ó ń ro mí. Ṣé rí ilé ayé yìí? Ṣé rí kíní kan tẹ́ mọ̀ gbà? Má tòsí. Thank you, Mr. Andy. Mo kí gbogbo yín káàbọ̀ sórí ìkànnì Tenny ọmọ ológo. Ṣé rí, má gbàdúrà kó tòsí nínú ayé. Má gbàdúrà kó rí ṣòro nínú ayé. Má gbàdúrà kó rí wàhálà nínú ayé. Torí àwọn ẹ̀dá kan wà nínú ayé tí kò yẹ kí èèyàn máa pè ní ènìyàn lórí ilẹ̀ ayé. Sórí tó bá ń gbàdúrà láyé, máa gbàdúrà pọ́lọ́ má jẹ́ n pàdé àgbákò. Gbàdúrà pé orí mi, ẹlẹ́dàá mi, má jẹ́ n pàdé àgbákò. Ó dà pé máa fẹ́ fún mi ní ìṣẹ́jú kan. Mo ti gbé red wọ ọjọ́ Wednesday. Today is Wednesday. Lọ́dọ̀ tèmi. Mi wọ nǹkan pupa lọ́jọ́ Wednesday. Àfọjọ́ Tuesday. Anyway, má worry, red white wà lára rẹ̀. Ti gbàgbé. Now, ẹ bá mi double tap screen yín. Ẹ jẹ́ n share sórí Facebook. Ẹ jẹ́ n lọ Facebook náà. Bọ̀. Ẹ jẹ́ káwọn èèyàn rí pé mo máa ń ta. Ẹ jẹ́ káwọn díẹ̀ wò ló Facebook rí. Ẹ bá ń double tap. Ọlọ́run mi gbà mí òwe. Ọlásàdé ti fárígá o. Ẹ jẹ́ a gbọ́ o. Ẹ jẹ́ analyze díẹ̀ o. Fárígá o. Gbẹ̀gẹ̀dẹ̀ ti ń gbiná bọ̀. Ọlọ́run mi gbà mí òwe. Ìjì ayé mi làkàlàkà o. Ogun eléni mi kò ṣe má sọ o. Gbogbo ẹbí mọ́kàn kúrò lọ́rọ̀ mi, ìrètí pin lórí ayé mi o. Wọ́n ti rò pé kò sóhun rere kan tó lè ti pàṣẹ mi jáde wá o. Ọlọ́run mi gbà mí òwe. Ìjì ayé mi lòkologbo. Ẹ̀yin tèmi, ó yẹ bá ń double tap screen yín, ẹ ní ṣòfò ọmọ. Mo mọ̀ pé time ti lọ, but no problem. Ogun eléni rí kò ṣe má sọ o. Gbogbo ẹ̀mí mọ́kàn kúrò lọ́rọ̀ mi, ìrètí pin lórí ayé mi o. Iṣu ọmọ kó jiná fún mi jẹ. Ayé ò mà ní mú mi tọmọtọmọ o. Kò ní mẹ́yìn olólùfẹ́ Tenny ọmọ ológo. Ayé ò ní dà yín ríboríbo. Ohun tó ń ṣẹlẹ̀ sọ́mọ ológo tí ń mú kí àwọn òbí rẹ̀ di ẹni ìwọ́lẹ̀ nínú ayé, tí ń mú kí àwọn òbí di rẹ́dẹ̀rẹ̀dẹ̀ nínú ayé, kò ní ṣẹlẹ̀ sí yín o. Ẹ ṣàdúrà, ẹ máa ṣàmì. Tí bá ti ń ṣàdúrà, ẹ máa ṣàmì. Tí bá ti ń ṣàdúrà fún yín, ẹ máa ṣàmì. Charger ìwọ ti fún. Bọ̀, jẹ́ your charger laptop yìí wọ̀. Ọ̀tọ̀ ni mo tún fẹ́ fi lé, ọ̀tọ̀ ni tí mi. Ẹ jẹ́ n charge kó má lọ kú.
ìjì ayé fi mí lákàlàkà. Gbogbo eléyìí ni kò ṣe máa sọ o. Mo fẹ́ fóònù eléyìí ni mo fẹ́ lò tá fi máa play Ìyá Mohbad, àbúrò Ìyá Mohbad. Gbogbo alamọ nǹkan tó ṣẹlẹ̀ lánàá àbí? Gbogbo alamọ nǹkan tó ṣẹlẹ̀ lánàá àbí? Ọ̀tọ̀ níbi tí mo lọ, ọ̀tọ̀ níbi tí mo mórí lé. Ọ̀tọ̀ ní tí mo rí tí mo mórí lé. Ẹ̀yin èèyàn mi, ó yẹ bá ń double tap screen yín, ẹ ní ṣòfò. Ẹ ní kúkú yà, ayé ò ní mú yín. Iná ọmọ ò ní jó yín. Kò ní jó ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo. Ẹ jẹ́ kí ní àná Ìyá Mohbad jáde lánàá. Wọ́n gbé Ìyá Mohbad jáde. Sẹ́rí ẹ jẹ́ kọ́kọ́ kí yín, ẹ kú kalẹ̀, ẹ kú ètò, ẹ kú ìjókòó. Tí yín ò ní yẹ̀. Àjálù ibi ò ní ṣẹlẹ̀ sí yín. Iná ọmọ ò ní jó yín. Ohun tó ń ṣẹlẹ̀ sí ọmọ ológo ìdílé tí wọ́n ń sọ fún àwọn òbí pé ẹ gbé gbẹ̀yìn kúlé. Ẹ mú ìyá ẹ̀gbẹ̀yìn ilé lọ. Ẹ mú bàbá ẹ̀gbẹ̀gbẹ́ lọ. Ẹ pa mi po lórí ẹbí ilé wọn wá. Ó nìkan lọ̀rọ̀ yẹn lè yé. Ẹ jẹ́ ká fi lu àwọn àgbààgbà lé wọn. Ẹ má jẹ́ kí ìyá ẹ̀ gbọ́ o. Ẹ má jẹ́ kí bàbá ẹ̀ gbọ́. Kò ní ṣẹlẹ̀ sí ọ, kò ní ṣẹlẹ̀ sẹ́mi náà. Ayé ò ní dáná ogun yá yín, kò ní dáná ogun yá àwọn ọmọ yín. Páńpẹ́ ayé ò ní mú yín. Pérégedé ayé ò ní lù fún yín jó. Tán bá ń pín dààmú àti pósí ní tọ́rọ́. Níwọ̀nba tí ọdún ikú, èmi àti ò ní rówó rà. Ayé ò ní fojú rẹ ráre, kò ní fojú tèmi náà ráre. Mi ò ní sunkún bànújẹ́ lórí ọmọ. Ìwọ náà ò ní sun lórí àwọn ọmọ tiẹ̀. Gbogbo àwọn ọmọ yín, èrè wọn, wàhálà yín lórí àwọn ọmọ láyé, ojú ẹ̀mí yín ló máa ṣe. Ogun tí ń mú yín, ogun ìdílé, ogun ilé ìyá tí ilé bàbá, ogun ẹbí, ogun ará, ogun ọ̀rẹ́ tí ń tì yín kúrò, tí ì jẹ́ kéèyàn jèrè ọmọ, tí ń da ìdílé rú, tí ì jẹ́ kí ìyá ọmọ bàbá ọmọ kó jèrè ọmọ nú ayé, tí ń fojú ọmọ ológo gbolẹ̀. Kò ní ṣẹlẹ̀ lórí ẹ̀, kò ní ṣẹlẹ̀ lórí mi. Tó bá wá ṣẹlẹ̀, ọ̀run á parẹ́. O ò ní pasán. Ẹ máa sàmísẹ̀. Mo lẹ́ẹ̀ ní pasán. Yéèrìbà. Mo lẹ́ẹ̀ ní pasán. Ha! Mo ti ń rìn nínú ayé. Mo ti ń rí nínú ayé. Mo ti ń báyé jẹ, mo báyé mu, mo mọ tó ń pọ̀. Àwọn ìrírí ayé mi. Àkọ́kọ́ ni ọ̀rọ̀ ìmọ́lẹ̀. Mo ní ọ̀rọ̀ ìmọ́lẹ̀ kọ́ni ní ọgbọ́n, kọ́ni ní òye, kọ́ni ní ìmọ̀. Ẹni tí ò bá fẹ́ gbọ́n, tí ò bá fẹ́ nímọ̀ ni ò ní nímọ̀. Ìwọ tó ò bá fẹ́ ní òye ló ní ní òye. Ìwọ tó ò bá fẹ́ ní ìjìnlẹ̀ ló ní ní ìjìnlẹ̀. Ìwọ tó ò bá fẹ́ mọ̀ tó ń ṣẹlẹ̀ ló ní mọ̀. Ìwọ tó bá ní kí ló ṣe èso ló máa kọ́kọ́ kú ni. Wàá rí nírí wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ Jésù ní lóòótọ́. Torí pé gbà tó kú tán ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀. Nǹkan kan ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wá wo iye ẹ̀dá, wá wo iye èèyàn tó ń ti ara ìmọ́lẹ̀ dìde. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ara ìmọ́lẹ̀ blò. Bàbá tó bí, ìyá tó bí, wọ́n rí lookalike Mohbad nígbà tí Mohbad wà nínú ayé. Wọ́n rí lookalike ẹ̀ rí pé kéèyàn rí èèyàn tó jọyàn. Wọ́n rí. So wá rí ìdílé àwọn ọmọ tí wọ́n jẹ́ lookalike Mohbad. Àwọn ẹbí wọn gan lè mọ̀ mẹ́ntán pè ní ìmọ́lẹ̀ nínú ayé. Àwọn ọmọ wọn gan lè má rí ọwọ́ mú lọ sí ẹnu rí nínú ayé tí wọ́n ń tàràkà. Ṣùgbọ́n nígbà tí ìmọ́lẹ̀ wọlẹ̀, ògo àwọn ọmọ tí wọ́n náà gbéra, ògo kan wọlẹ̀, ó gbógo kan dìde. Yéèrìbà. Ayé ò ní paná ògo tiẹ̀ torí pé ògo mi fẹ́ dìde. Ayé àwa bí ó ṣe ni. Ògo tèmi ò ní lọlẹ̀ fún ògo ológo. Ògo tèmi ò ní di ògo sàárè torí pé ògo kan fẹ́ dìde. Ayé ò ní paná ògo tèmi torí pé ògo kan fẹ́ dìde. Ògo ọmọ tí ò ní kú torí pé ògo kan fẹ́ dìde. Kí ló ṣẹlẹ̀? Bí ìmọ́lẹ̀ bá wà láyé tí àwọn ọmọ yẹn bá fẹ́ dìde, wọ́n á dìde. Ṣùgbọ́n a ti kọ́ bí a ti kọ́ ni májẹ̀mú, ṣùgbọ́n àkọọ́lẹ̀ burúkú, àkọọ́lẹ̀ ìdààmú, àkọọ́lẹ̀ òfò kò ní ṣẹlẹ̀ sí ẹ. Ogun ìdílé tí ń ran ogun ta lọ́wọ́, tí ń jẹ́ kí ògo rẹ̀ ó forí balẹ̀ fún ògo mi, tí ń jẹ́ kí ògo rẹ̀ ó wọlẹ̀ torí ògo mi, mo ní kò ní ṣẹlẹ̀ sí ẹ, kò ní ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ. Yéèrìbà. Ọmọ ìjọ mi hallelujah o. Ohun tí mò ń sọ lálẹ́, mo ò rò tì. Ṣùgbọ́n kí ìwọ kó o rò fúnra rẹ. Àìmọye àwọn ènìyàn
tí wọ́n bí wọn nínú ìran wọn tí wọ́n jọ lùkàláìkì mọ́lẹ̀ tí ògo wọn ò fọ̀n nígbà tí ìmọ́lẹ̀ wà lẹ́nu wọn lè rọ́wọ́ mú lọ sẹ́nu ògo tí ìmọ́lẹ̀ parẹ́ yá ìrìbà ògo tọmọ yẹn wọlẹ̀ agbèsìn lóye wọ́n gbé ògo tí ẹ̀ sin ògo tí ẹ̀ wọlẹ̀ wọ́n tún wá wù dìde lẹ́yìn ìgbà tí ògo ẹ̀ wọlẹ̀ tán ògo rẹ̀ wá ráre nínú ayé ògo yẹn ráre o wọ́n rò pé ògo yẹn ti kú o torí wọn àti ìbẹ̀rí rẹ̀ ògo yẹn wá ráre nínú ayé ṣùgbọ́n ògo míì dìde láti ara títí ẹ̀ tó dẹ̀ ń gbádùn tó ń jayé tí wọ́n fẹ́ lá ìmí ń cash out ẹni tí ò lè rọ́wọ́ mú lọ sẹ́nu tẹ́lẹ̀ rọ́wọ́ mú lọ sẹ́nu láti bí ògo ọmọ tán fi ń ráre àwọn ọmọ tí wọn ronú pé àwọn lè di ògo láyé wọn di ògo ǹjẹ́ àwọn ọmọ tán wá ti ara rẹ̀ dìde yẹn ǹjẹ́ àwọn náà bẹ lára àwọn tí wọ́n rẹ́dì pé àwọn fẹ́ rí ìdájọ́ òdodo wọn tún síbẹ̀ o sọ̀rọ̀ ibi tí ayé mọ àbó òrojú ayé ayé lè ibo sí o ayé dorí kodò kò yé mi mọ́ o níbo la ń lọ ènìyàn ó sú mi yé níbo la pamọ́ wà gbà o kò yé nìyàn o ògo tó dì tó wọlẹ̀ nítorí kógo tiẹ̀ lè dìde ògo tó parẹ́ nítorí kí ògo tiẹ̀ fẹ́ fọ̀hún torí wípé ògo tí ògo má kàn ni torí pé òun gangan ni ọba ìmọ̀lẹ̀ wọ́n ní ó ní ọba ìmọ̀lẹ̀ ìyẹn mọ̀ pé olórí àwọn ọba tí ń tan ìmọ́lẹ̀ sí òkùnkùn ayé àwọn ènìyàn kan ibi tí òkùnkùn ṣókùnkùn sí adẹ̀wọ̀bẹ̀ lọ́sọ̀ á tan ìmọ́lẹ̀ sí ǹjẹ́ àwọn tọmọ yẹn wá tan ìmọ́lẹ̀ sí nínú ayé wọn ǹjẹ́ àwọn gan rẹ́dì láti sọ pé àwọn fẹ́ mọ irú ikú tó pa wọn sí bẹ́ẹ̀ ògo kan wọlẹ̀ fún yín gbogbo wọn ń jayé ká kò sí kankan nu wọn tó sọ̀rọ̀ nípa justice for Mohbad ẹ rí bàbá tó fi ń ráre nínú ayé ìkankan nu wọn ò lè dúró pé mo stand by their family ẹ rí ìyá tó ń ráre nínú ayé ẹ lè dúró wípé no àwọn tó pera wọn ní immunization bọ́n ṣe fojú bàbá rẹ̀ gbolẹ̀ tó nú ayé tí àwọn immunization mọ̀ wípé bàbá ọmọ ò sí nínú ilé wọ́n pè wá ni nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ bó bá tiẹ̀ wá hùwà tẹ́yìn ò láìkì tẹ́lẹ̀ wá àbí nǹkan kan wá rí ṣùgbọ́n ẹ̀yin fúnra yín mọ̀ pé bàbá ò sí nínú ibẹ̀ kò tẹ̀lé yín lọ só ìyá gan ò tẹ̀lé yín lọ só kò sí níbẹ̀ ṣùgbọ́n wọ́n wá mú ìdílé yẹn ọmọ tó tẹ̀lé wọn lọ só tẹ̀ mọ̀ pé owó ẹ̀ ní kú ti wáyé tẹ́ ẹ mọ̀ pé Ìwùmí fúnra rẹ̀ ó ní iṣẹ́ láti jẹ́ ó ní ọ̀rọ̀ láti sọ ẹ wá pàdé ọ̀rẹ́ dà ẹ wá rí wọn wá ń kẹ́gbá bo àwọn ẹbí àwọn ará àwọn tó jẹ́ wípé wọn ò mọwọ́ mẹsẹ̀ nídìí ẹ wá dákẹ́ ògo tí ẹ wá rò pé yóò fọ̀n ẹ lọ wo àwọn tó wà nínú ilé mọ́lẹ̀ tẹ́ bá rò pé ògo yín ó fọ̀n ẹ ń ṣe fíìmù nítorí ẹ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ yín ó ti kó páńpẹ́ sí yín lọ́wọ́ mo lógo tèmi ò ní wọlẹ̀ fún ògo mi láti dìde ayé àjọ máa lò gbà ni gbogbo tí ẹ bá fẹ́ gbéra tètè mọ́ gbéra o jẹ́ kájọ máa bá lọ o ṣùgbọ́n gbogbo tèmi ò wọnú sàárè kógo tí ẹ lè dìde ọ̀run ò ní jó ṣẹlẹ̀ ògo tèmi ò ní wọlẹ̀ fún ògo mi láti dìde ògo tèmi ò ní parẹ́ sọ títí ẹbẹ́ mi náà ṣe ń sọ yẹn máa sọ bí mo ṣe ń sọ ògo tèmi ògo àwọn ọmọ mi ògo àwọn ọmọ olólùfẹ́ mi tó fẹ́ mi dénú ò ní wọlẹ̀ kò ní wọnú sàárè torí pé ògo mi fẹ́ gbéra káyàjọ máa bó kálukú yà máa lògo rẹ̀ ká máa jọ fi gbéra ṣùgbọ́n pé tèmi ò tẹrí balẹ̀ fún ògo mi kò jọ torí pé mi ò ní ṣerú ayé mi ò ní kó onú ayé fún ẹmọ ẹlòmíì láti jẹ tí ò bá sí tó ṣẹlẹ̀ wọ́n ní ẹran tó mú èrè jẹ ló jẹ́ kí gbẹ̀gìrì ó sàn ṣe é rìbà wọ́n ní tí ò bá sí ohun tó dé kí la fẹ́ mú pẹ̀lú bí ènìyàn ṣe wà tó ẹ wo bí àwọn èèyàn ṣe máa ń play game. I think I need to off this fan mo máa pa fáànù ilé ó máa pu ilé torí yẹn ó ń fẹ́ ilé ẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ jẹ́ máa play Fọláṣadé lọ ẹ jẹ́ ń play orí mo fẹ́ analyse ọ̀rọ̀ Fọláṣadé mo jáde lọ́sàn lórí Facebook but mi ò jáde lórí TikTok ẹ jẹ́ àgbọ̀ Fọláṣadé ti yarí o mo ń bọ̀. ayé yìí ó burú gidigidi lọ so ẹ tún sẹ́ẹ̀tì ìyá Mohbad up ẹ sẹ́ẹ̀tì ẹ̀ up King White liars ìgbà tẹ́ ti ń pè mí èmi náà ń wò pé ó jẹ́ kí n fọ́ra. so wọ́n tún pe Fọláṣadé ẹ̀yin ará mi nulẹ̀ so wọ́n tún pe Fọláṣadé náà àǹtí Fọláṣadé wọ́n tún pè yín náà ṣe ẹ ráwọn olórí burúkú ẹ mọ̀ pé ó sọ kíní kan nínú fídíò kan ó ní wọ́n pè òun lórí ọ̀rọ̀ ìyá Mohbad
wọ́n ti lọ sọ̀rọ̀ ya Mohbad náà láìdá fún lady yìí pé kó jáde kó wá bú ya Mohbad kó gba owó ẹ máa gbọ́. ó dẹ̀rù bóyá èèyàn dáadáa ní ibẹ̀ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ya Mohbad ẹ má máa direct ẹ̀ torí ìgbà tí òkú gbọ́rọ̀ sáwà lẹ́nu. tó bá tán. nígbà yẹn mo ti rò bóyá èèyàn dáadáa ní ẹ pè é pé Wùnmí fẹ́ bẹ̀ ẹ pè é lọ kò fẹ́ lọ o Ìyábọ̀ Òjó náà pè é ẹ pè é bẹ̀. ṣe ń gbọ́ Fọláṣadé àbúrò ìyá Mohbad náà ó ní gbogbo wọn pè é torí wúmà yẹn yarí ìyá Mohbad yarí ẹ jẹ́ kí n kọ́kọ́ play voice ti ìyá Mohbad ká tó continue lélẹ́lẹ́ fún ẹ̀yin tí ẹ bá mọ bí ẹjọ́ yẹn ṣe jẹ́ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nínú ilé Mohbad nípa properties ìmọ́lẹ̀ débi pé properties ìmọ́lẹ̀ ogún tí ọmọ yẹn ní wọ́n ní ìyá Mohbad ní wọ́n pe òun wípé wọ́n fẹ́ da ẹrù Mohbad síta wọ́n pe òun wọ́n fẹ́ da ẹrù síta ilé tó yẹ pé ọmọ ọlọ́mọ ló ní ilé ara rẹ̀ àwọn Ìyábọ̀ Òjó wá plan sẹ̀pẹ̀tẹ́rì wá múrọ́ kó lè fi ẹ jẹ́ kí n play video fún ẹ jẹ́ kí n máa play kí n kọ́kọ́ analyse ele bá mi double tap mo máa analyse àwọn kankan fún yín lálẹ́ torí mi rò pé mo fẹ́ jáde ní time bọ́ mo máa analyse video mi tí rẹ̀ ń tó analyse ẹ̀ débi tí mo fẹ́ ló ti jẹ́ kí n fẹ́ gbẹ́nu lé mo ń bọ̀ ẹ jẹ́ kí n analyse video ẹ jẹ́ n ṣàlàyé video fún yín mi ń bọ̀ video náà dà come ẹ jẹ́ analyse ya video ya Mohbad fún yín bọ̀. ẹlòmíì ló pè mí ní dáhùn anybody lóhùn. mo mọ̀. ṣé rí gbogbo èpè tí wọ́n ṣe fún mi wọ́n máa fi orí gbé torí pé mi ò lọ́kọ́ ẹrù. In the first place, thanks for joining. God bless you. Tẹ́ bá ṣe ń wọlé ẹ bá mi double tap. Thank you, Smokey. You are welcome. Mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológun. Gbogbo ẹ̀yin ojú tó ń wò mí lẹ́yìn. Ẹ ní mọ sàárì ọmọ nínú ayé. Now, nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀, gbogbo wa la gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí ìmọ́lẹ̀. Gbogbo wa la mọ̀ ohun tó lọ. Ọmọ yẹn kú bí ajá ṣe ń kú tó ń tògbóró. Ó kú bí àgùntàn ṣe ń kú tó ń ti gbẹ̀gbẹ́ rẹ̀ lọ́rùn. Apá àtúndìde. Wọ́n pa wọ́n tún jí dìde. Àwọn tán wá jáde nígbà tán ti parí gbogbo project wọn. Wọ́n wá dìde pé àwọn fẹ́ lọ exhume ọmọ. Kí ni tán fẹ́ exhume fún? Wọ́n exhume ẹ̀ because of pé àwọn fẹ́ rí justice fún Mohbad. Wípé ìdájọ́ wípé torí kí ọlọ́pàá lè ṣe ìdájọ́ òdodo. Lórí ìmọ́lẹ̀ ni wọ́n fi ní kán lọ wú. Wọ́n wá wú ọmọ yẹn tán ọmọ àǹtí mi àwọn tó ní kán lọ wú ọmọ nígbà tí autopsy máa jáde wọ́n sọ ṣínṣínṣín bí bó ṣe di pé inconclusive yẹn they are happy like that because that is what they want to hear. Wọ́n wá máa sọ fún pé ẹ gba police station lọ máa sọ wínrínwínrín lálẹ́ Ìyábọ̀ Òjó tí ẹ máa bàjẹ́ ni róò rẹ tó ń play nínú ilé onílé ṣé bá a rí Oríyọmí Hamzat nígbà tó gbọ́ pẹ̀lú tó ń ṣe kéèsì èèyàn ní Ọ̀yọ́ state ti jẹ́ lórí Timothy Adédoyin Timothy Adégòkè kò tún ìdílé yẹn ká wọ́n arrest Oríyọmí Hamzat wọ́n arrest ẹ̀ lọ sí Àbújá pé kó gbẹ́nu kúrò lórí kéèsì yẹn Oríyọmí ò stop kàkà bẹ́ẹ̀ ó throw rẹ̀ sí another person ó fi ń through di wọn síta ìgbà tó fẹ́ ṣe autopsy wọ́n lọ sọ́dọ̀ family pẹ̀lú wọ́n ní kán lọ sin Mohbad wọ́n ní kán lọ sin orí ọmọ yẹn wọ́n lọ bá wòlíì church wọn wípé kó sọ pé ń fún lówó pé kó sọ pé òun fẹ́ sin àwọn family nínú wọn hàn tí gbà àwọn yẹn ní rárá àwọn ò gbà bẹ́ẹ̀ náà ṣe ń lọ bá wọn lẹ́yìn pé kán lọ sin ọmọ IPO tó wà ní in charge of the case first one ó gbà bọ̀dẹ̀ lọ́ọ̀yà tí wọ́n ń lò tí àwọn Oríyọmí kọ́kọ́ ń lò ó gbà bọ̀dẹ̀ wọ́n yọ bí jìgá
àwọn tí wọ́n mú lẹ́yìn wọ́n gba àbọ̀dè wọ́n yọ wọ́n bí jìgá kò sí kírú ẹ̀ má ṣẹlẹ̀ ṣùgbọ́n èyí tẹ́yìn náà ń gbà àbọ̀dè lọ́dọ̀ tí àwọn tọ̀dọ̀ tí yóò yọ wọ́n ẹ̀ ń fọwọ́ ra wọn lórí ẹ̀yin gangan wá ní alábọ̀dè Oríyọmí ò gba bribe ó dúró tán pé tó bá jẹ́ pé lórí eléyìí ó máa dó tó pé ìyàwó dúró tán torí kì í ṣe ìyàwó ló pa kì í ṣe ìyàwó ló fún lọ́rùn pa kì í ṣe ìyàwó ló tìlú step rain tó fi kán kì í ṣe ìyàwó ló gbá orí ẹ̀ mọ́ ògiri tó fi kú kò dẹ̀ ju aṣọ sínú sàárè nígbà tán máa lọ sí ń kọ́ gbogbo alárí ẹ̀họ́ tíyàwó wọ̀ gbogbo alárí tó wọ̀ bó ṣe rí bá rí bó ṣe ń sunkún níbi tó lè dé bọ́ǹfò ní tiyín tó ń wọ̀ tó ẹ pọ́n lè fi ọwọ́ káwókè tí wọ́n máa ti okó bọ̀ ní ìdí lábẹ́lẹ̀ ó tún lọ rè wọ bọ́ǹfò tí òjò bẹ́ẹ̀ báyìí lólógún kú ọmọ tó lọ rè ó lọ wọ dáńpa rọ́bà wọ́n wá mú gbogbo ogún ọmọ ẹ wá parọ́ ẹni wọ́n fẹ́ dẹrù rẹ̀ síta láṣẹ Ọlọ́run ọba Olódùmarè ẹ̀yin abiyamọ yé ẹ̀ ní mọ sàárì ọmọ gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní mọ sàárì ọmọ ẹ̀ ní mọ òfò ọmọ ìjà play Ìyá Mohbad ẹ gbọ́ wìnrìn ẹgbọ́n tí Ìyá Mohbad wí Ìyá Mohbad ní òun ò lọ kó ẹrù kankan àwọn tíìmù rẹ̀ pẹ̀lú bí wúmà yìí ṣe dúró ti Wùmí tó jẹ̀bi onílé ó jẹ̀bi àlejò àwọn ẹbí gan kọ́ ara rẹ̀ gan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ ayé ló gbé ṣépè torí kò sí abiyamọ ayé tí ò mọ̀ pé ọwọ́ Wùmí kò mọ́ nínú kéèsì Mohbad tó wà nílẹ̀ ṣùgbọ́n àwọn abiyamọ ayé yẹn wọn ò fẹ́ gbọ́n pa débi pé wọ́n gé etí wọn lọ wọ́n gbé ṣépè èpè ńláńlá ni wọ́n ṣẹ́ fún Ìyá Mohbad wúmà yìí ó ṣe bí ẹni tán ti gé tiẹ̀ lọ torí pé kò kí ṣe ẹni tó ń bẹ lórí social media tó bẹ́ẹ̀ pé ẹni tó máa ń wà lórí social media ni ó ṣeéṣe kó rí nǹkan tán ṣe fún ó dẹ̀ dúró bẹ́ẹ̀ ìyá Wùmí ń gbádùn tó jẹ́ pé òun ló gba owó ọmọ rẹ̀ tó kó sápò ìyá ọmọ tán pa ló wá ń forí képè ẹ̀yin olórí burúkú rádaràda ẹ wá kóra yín jọpọ̀ ẹ wá ń bú wúmà yẹn ṣé àbáramọ̀ọ́rẹ́ jẹ níyìn Wùmí náà wá dákẹ́ inú ẹ̀ ń dùn pé wọ́n bẹ ẹ búyàn wọ́n ń porúkọ tiẹ̀ wọ́n látùkútùkú ọkọ ẹ lọ́nà ọ̀run tí wọ́n bá sọ̀rọ̀ sí ẹ so o fẹ́ jáde síta lásán pé bóyá o fẹ́ ṣe disclaimer o fẹ́ gbé ẹ̀písù wèrè jáde o fẹ́ gbé update wèrè jáde wíárásì wọ̀gàn kọ́ ló ń gbé jáde toró jìnnà síra wọn ìjọ tó ti ń ṣépè fún Ìyá Mohbad Wùmí ǹjọ́ ẹ bà láyé jáde síta kó o ní kán mọ̀ bú wúmà yẹn mọ́ ẹ wá ń ṣe damage control ní kọ́nà ní abẹ́lẹ̀ ẹ wá dọ́gbọ́n tán ẹ mo ti ní ẹ mọ́ bú màmá yẹn mọ́ nígbà tí wọ́n ti ń bú Ìyá Mohbad Wùmí ó sọ sínsìn olórí burúkú ọmọ àgbákò ni ẹ ọkùnrin tó bá sì ń bẹ ẹrú ẹ pàdé tó sì ń da àyákú ẹ ègún ayérayé ti wọnú ayé wọn hàn lè rí bá ti ṣe wọn lè rọ́nà gbígbà mọ́nú ayé torí tán bá ń wá olórí burúkú ọmọ tí ní pé téèyàn bá jí tó kàn bọ́ta kódà tó bá rí àwòrán rẹ tó kàn déédéé wọ orí Facebook tó kan fọ́tò rẹ kó dẹ̀ pajú fóònù rẹ kó lọ sọ síbi kan fọ́sẹ̀ kan ní ọmọ tí wọn gbúrò jírí wọ́n gbé ẹni tó jà fún ẹ̀yà ẹ̀gàn ò lè bọ́ta ẹ̀ ń kọ́rọ̀ sí wúmà ìlẹ́nu kó máa sọ ó ń sọ gbogbo ń tẹ́ ẹni kó máa sọ ló sọ ọmọ tí ìsí ọmọ rẹ̀ ló gbé dání tó ń fúnra rẹ̀ gan mọ̀ tó ló sọ nínú pọ́ǹchì ó lóun ka ọkùnrin mẹ́ ẹ lórí tí ṣe Túndé àbúrò Naira Marley nínú matrimonial bedroom Mohbad ó dẹ̀ sọ fún ẹ ó bí eléré ó ní máníjà ni kí ni máníjà ń wá lórí bẹ́ẹ̀dì Mohbad náà tún ti sọ ó ní making money every weekend me I know they see them ta lórí wọn àwọn gan ò lè sọ pé kó pọ̀kẹ́ ó ṣé Túndé ló lọ́mọ ni making money every weekend ta lórí wọn àwọn gan ò lè sọ pé kó pọ̀kẹ́ ó bẹ́ẹ̀ ni èmi ò rí wọn torí pé ìyá ọmọ ń sọ fún lẹ́yìn ń lọ mọ́ fi ń kọrin fún ẹ pé every weekend ló máa ń make owó lọ́ntọ̀ òun ò kúkú rí yín òun ò mọ tí ń lọ òun ò mọ tó ṣẹlẹ̀ lágbo Wùmí pẹ̀lú ìwà tó ń wù wá kàgbà kò tiẹ̀ níwájú Ọlọ́run sí ọmọ ọkùnrin ló bí ìwọ náà kó ìwọ nu Ọlọ́run mo fà ọ́ lọ́nà lọ́wọ́ kó bá ń dá sẹ́ríà tó ní agbára fún àtàwọn ìyá olórí burúkú tí wọ́n láwọn advice èèyàn tí wọ́n láwọn wà káàkiri ìlú òyìnbó tí wọ́n dẹ̀ mọ bí ìlú yẹn ṣe rí tí wọ́n ń gbèsò lórí burúkú ọmọ rẹ lẹ́yìn tó dẹ̀ ń wùwà òfò pẹ̀lú bí wúmà yẹn ṣe dúró tiẹ̀ tó wọ́n dẹ̀ wà lórí platform òòsà nìkan ni mo rí nínú wọn tó ń sọ pé kẹ́ ẹ má bú wúmà yẹn wípé kò yẹ kẹ́ ẹ bú ẹ̀yin kan tó kẹ́nu bò jókòó ti wèrè ìyá wa eré yín burú mọ́ o orí yín ò pé o màmá jókòó orí yín ò pé kọ́kọ́rọ́ yín ti dàrú ẹ ti ṣí èrè ẹ jókòó pẹ́
pẹ̀tẹ̀mù bẹ́ẹ̀ sì jókòó rè ẹ wù bí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn sẹ́mi àwọn ẹlẹ́dẹ̀ ẹ̀gàn bọ́ ṣe máa ń tóbi wọ́n kàn ṣe pọ̀ wọ́n ṣe pẹ̀tẹ̀mù tẹnutẹnu bí ẹnu odó ẹ mà pé àwọn ẹlẹ́dẹ̀ ẹ̀gàn mùkúmùkún náà máa ń ṣe mùkúmọ́ máa ń jẹ́ gbẹgẹ gbogbo ẹ̀ máa ń ṣe mùkúmùkún ẹ kàn dòbòdé lẹ̀ kábẹ̀ ṣó yẹ kẹ́yìn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mọ bí ìyá Mohbad ṣe ṣẹ́yìn ló yẹ kẹ́ ẹ jáde tẹ́ bá tiẹ̀ ní iṣu tẹ́ fẹ́ fà ṣe bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń kọ̀kọ̀ ṣùgbọ́n Ọlọ́run ló ń lò yín torí pé tí Ọlọ́run ò bá tú yín kiri tí Ọlọ́run ò bá fún yín ní pàṣán ọ̀run ò ní mọ̀ wípé ìmọ́lẹ̀ ń jà gbogbo yín lẹ mọ kú tó pa Mohbad àwọn ọ̀rẹ́ tán wà níta ẹ mú ará àta lẹ́ ń sọ pé ó pọmọ ẹni bàbá ló pọmọ ẹni Primeboy ló pọmọ ṣé Primeboy tẹ̀lé wọn délé só tẹ̀lé wọn délé níbi tí orí yín burú bí egun ti ń léwèrè àwọn ọ̀rẹ́ tó tẹ̀lé lọ ṣó tán tó tẹ̀lé délé ẹ sọ pé àwọn náà pọmọ mọ́ ẹ ní wọ́n rí n tó ṣẹlẹ̀ ẹ dẹ̀ gbọ́ wípé nǹkan ẹ fúnra yín dẹ̀ mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ wọ́n wá pín ogún Mohbad ẹ̀yin tó wá fẹ́ pín wọn lẹ gbẹ́jà àti jókòó mọ̀mọ́ ẹ ti ṣí ere mọ́ ẹ má bínú mà ìyá mi o ìyá Makanaki ṣùgbọ́n ó dà pé orí yín ti dàrú mà ẹ má bínú mà o ẹ dápẹ́ má bínú ẹ bá mi lò bẹ́ẹ̀ tí n bá ṣe wí fún yín lájọ tó rínú bí mi wọ́n lẹ̀ ń gbé ajá ṣé lóòótọ́ lẹ gbájà bẹ́ẹ̀ ń ṣe fíìmù torí kò tí ì yé mi o ogún ọmọ tí ò mọ̀ rí ogún ọmọ tí ò tọ́ sí ẹ̀ ń gbé ajá Mohbad ẹlẹ́ẹ̀fẹ́ ra air condition ilé ọmọ ọlọ́mọ ọmọ tí wọ́n tí ì sin torí àrígbà tẹ́ ń ṣe fídíò bọ́n ṣe ń sẹ́ndì ẹ̀ sí yín káàtẹ̀ wá láwọn náà sẹ́ndì ẹ̀ sí yín bóyá kẹ́ báwọn wá báyà fún so wáyé kẹ́yìn lẹ́ẹ̀fẹ́ rà á ẹlẹ́dàá o mọ́mọ́ jẹ́ nkàgbá kò nú ayé mọ́mọ́ jẹ́ kí iná ọmọ jó mi mọ́mọ́ jẹ́ kẹ́rù mi ó di ẹrù ẹlẹ́rù Ọlọ́run èmi tí mo ṣiṣẹ́ ògún ojú mi tí mo ṣe wàhálà mà ní kí n jẹ́ mo mà ti ṣẹ́gun sí nínú ayé mo mà ṣe kìrìàkìtà nínú ayé mọ́mọ́ jẹ́ kó gò mí ó di ògo sáré ògo bojì tí àwọn èèyàn máa dúnàdúrà lórí ògo ayé mi lórí properties mi kí ló ṣẹlẹ̀ ayé yín bàjẹ́ ṣé èyí lè bí ọmọ tó torú mọ́lẹ̀ yẹn ṣé ẹ lè ní ọmọ tó rí bí ìmọ́lẹ̀ kán wá gbé nínú mọ́ṣúárì bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ wà nínú morgue Mohbad ó wà nínú morgue inú morgue ni ìmọ́lẹ̀ wà láti bí oṣù mọ́kànlá ó lé today is 26 kò pé oṣù kan mọ́ ẹ bá mi double tap screen kìíní yẹn refresh double tap your screen like and love kò ì pé oṣù kan tó kù lẹ́mọ́ tọ́mọ yẹn máa pọ́dún kan kábíyèsí Elédùmarè ha mọ́mọ́ jẹ́ káyé fi náà ọmọ jó mi o mọ́jọ́ fi jó àwọn olólùfẹ́ tẹ́ ní ọmọ ológo ọmọ kékeré ọmọ pínṣíní ọmọ ẹ̀jì ọ̀run tí ò mọ kankan nímọ̀lẹ́ wà séǹtì mi nímọ̀lẹ́ ò lẹ́sẹ̀ lọ́rùn mi lóò náà ní fọ́ọ̀tì tiẹ̀ torí agídí inú ni nígbọ̀n bá ní kẹ́ ẹ mọ́ fẹ́yàn tẹ́ bá wo kókó eléyìí ga jù ọmọ kékeré pínpínní ẹ lọ rè dúnàdúrà lórí properties ọmọ tí wọ́n ti gbèsìn tí ìyá rẹ̀ ò bá tiẹ̀ ní làákàyè ẹ̀yin tẹ́ ẹ wá dàgbà tẹ́ ẹ wá ń ta tẹ́ ẹ lẹ́yìn náà bímọ ṣúyẹ kẹ́ ẹ jẹ́ pé ókè ẹrù yìí o ẹ tiẹ̀ kọ́kọ́ lọ kó síbì kan ná ẹ má ti ta ẹ kọ́kọ́ lọ kó ẹrù yẹn sí ibì kan ná káàtẹ̀ tó gbọ́n pa mi ìfẹ́ gbọ́n pa lórí ẹrù ọmọ yìí ẹ kọ́kọ́ lọ bá wa kó síbì kan ná tán bá sí tán ṣẹ́yìn lẹ ní ọmọ ẹ gbẹ̀ pé ó ní bàbá nínú ayé ẹ gbẹ̀ pé ó ní bàbá nínú ayé ẹ lè lọ wá yàrá bóyá bí room safe contain lẹ́ máa gbà tẹ́ ẹ máa lọ mú gbogbo ẹrù ọmọ yẹn tẹ́ ẹ máa lọ kójọ síbẹ̀ tàbí kẹ́ ẹ lọ wá àwọn store ṣebí gọ́ọ̀mẹ̀ntì láwọn store tán máa ń ní àbí gọ́ọ̀mẹ̀ntì tọ̀dọ̀ tí yóò ní store tán máa ń kẹ́rù pamọ́ sí tẹ́ ẹ máa lọ kó sí tẹ́ ẹ tẹ́ bá sí tán ẹ ti mọ̀ ọmọ tí ò tí ì kú tẹ́ ẹ ti ń pín ogún rẹ̀ nínú ayé ìyá Wùmí ń pín ogún Wùmí ti jẹ èyí tí ó jẹ gbogbo yín ti ń pín mọ́wọ́ àbúrò ń pín ẹ̀gbọ́n ń pín ará ń pín títa pàù ẹ máa gbọ́ ẹ̀gbọ́n tí wúmà ẹ̀ sọ ń wá fi ṣẹ́gbọ́n tí Wùmí sọ ẹ̀jẹ̀ àtúngbọ́ ẹ̀jẹ̀ àtúnbẹ̀ ń gbọ́ ẹ̀jẹ̀ àtúnbẹ̀ ń gbọ́ ẹ̀gbọ́ ẹ̀túnbẹ̀ ń gbọ́ ẹ̀jẹ̀ gbọ́ Fọláṣadé náà jáde bọ́. ó ti dalẹ̀ mi torí pé mi ò kó ẹrù. tí ń wá àti ẹfẹ bá ṣe. lọ́wọ́ mi ó ní kí wọ́n lọ sí èsì mọ́ọ̀mù sí mi èmi jí èsì mọ́ọ̀mù mi. ṣé ẹ̀gbọ́n tó wí ó ní Ọmọwùmí tì mí ó ní kí n wá lọ kó ẹrù Ọmọwùmí tì mí èmi dúró ti Ọmọwùmí ìyẹn mi pé Wùmí ń lọ sóògùn àfẹ́ẹ̀rí fáyán òun náà ló tún sárìnà kò fún adìyẹ tiẹ̀ ta Wùmí ò dẹ̀ balẹ̀ onílé jẹ́
ẹ dákun ẹ bá mi wo gìgìrí sẹ̀ẹ̀sẹ̀ Wùmí ṣé ẹ̀gbin ò sí nínú ẹ̀ sẹ́sẹ̀ rẹ̀ ṣe só lẹ́gbin lẹ́sẹ̀ torí àwọn tó bá ti ní ẹ̀gbin lẹ́sẹ̀ yẹn ẹsẹ̀ wọn máa ń da lérú àwọn ẹ sáà mọ àwọn tó máa ń pè lẹ́sẹ̀ da lérú àwọn ẹlẹ́sẹ̀ kò jẹ̀gbin Wùmí ó pè yọ ọkọ ẹ pé kó lọ kẹ́rù ìwọ náà ló tún fáyé tó ń pe àwọn tíìmù yín tó ń jà fún ọ pé yọ ọkọ ẹ ti fẹ́ lọ kẹ́rù. ọkọ̀ àti inú kan àti òdodo. Mọ́mì. tí ọlọ́dà mi máa dá fún gbogbo ó gbúdọ̀ bá. Mọ́mì. Ẹ má gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ fún mi. hold on. wọ́n máa gba ẹgbẹ́ wọn padà. Mama. torí wọn ò ní tí ì sí wàhálà báyìí torí pé mo dúró sí i mo ti kábàámọ̀ pé mo dúró sí i. Mọ́mì. kíkú wa lọ bá jò sí gbó bẹ́ta. Mọ́mì. tẹ́ ẹ bá gbọ́ ohun tó wí bẹ̀ yẹn òun dúró tì òun ti kábàámọ̀ báyìí pé òun dúró tì ṣebí ìyá tiẹ̀ wà ń bẹ̀ kò dúró tì ìwọ dúró tì so ti wá rí nísì pé gbogbo tí ayé ń sọ fún ẹ pé Wùmí máa dà á Wùmí máa jẹjú ẹ ó máa mú ẹ lọ́wọ́ máa jù ẹ dànù double tap your screen ó máa fomi sùn ẹ lọ́wọ́ tó bá use ẹ tán débi pé ọmọ tẹ́lẹ̀ ń gbẹ́jọ́ ká bèbí wọ́n náà kì í jẹ́ kó fọwọ́ kọ́ mọ́ o ìgbà tẹ́ bá dé kóòtù ló máa dọ́gbọ́n gbọ́mọ lé ẹ lọ́wọ́ bí pé ẹjọ́ ń ṣe ẹjọ́ ń jẹjọ́ mu wíárásì ẹjọ́ wà pọ̀ wọ́n manipulate ilé tó ń gbé gan mi rò bí ìyá Mohbad délé yẹn rí mi rò bó débẹ̀ rí ẹgbẹ́ mi dé. wọ́n mi ọba sọ pé wọ́n ti kó gbogbo ẹrù lé wọ́n mi wá mi ò sí lẹ́ngbọ̀n gbà tó wá kú ẹrù wọ́n dá owó fún ọmọ ẹ tó fi gbalé ni wọ́n dá owó fún ẹnìkan náà fọlọ́ ẹ lọ́wọ́ tí mo fi owó kú tó fi gbalé. ṣé ẹ gbọ́ o gbogbo owó tó ń pín fún yín nígbà tí gbogbo ọmọ kú tó ń ṣe owó fún yín ibo ni owó tàdúrà wà tí ò lè rówó fi dágbalé gbogbo owó tó ń pín fún yín ńkọ́ torí ara àwọn envelope nú ẹrẹ lébù gbogbo yín ti jẹ́ tán ẹ tẹ́lẹ̀ pín tán mọ́ra yín lọ́wọ́ àwọn owó tó fi sọ́ọ̀kì yín ìwọ òrówó àdúrà òrówó ná wọ́n ń dáwó fún yín Wùmí dẹ̀ náwó ẹ̀gbẹ́ ẹ nínú àkáǹtì wọ́n gba donation fún Wùmí bí 120 million tán gbé jáde nígbà náà torí pé wọ́n fẹ́ gba donation wọ́n ní kán lọ exhume Mohbad Ìyábọ̀ Òjó wàá jẹ ìyá ní ayé ọ̀run á gbá gbogbo ìbànújẹ́ mọ́ ẹ ní àmùjẹ Ìyábọ̀ ọ̀run á gbá gbogbo ìbànújẹ́ mọ́ ẹ ní àmùjẹ torí pé ẹ fẹ́ gba donation ẹni kán lọ exhume Mohbad wọ́n wá exhume ọmọ yẹn tán ẹ wá rí pé owó ti wọnú account nígbà tó wó tẹ́ ẹ fẹ́ tẹ́rọ́lé àgbàdùn lè tán ẹ wá rí kéèsì ṣe mọ́ ẹ wá rí kankan ṣe mọ́ ẹ ti gba ogun tẹ́ fẹ́ gbà ẹ ti mú ogun tẹ́ fẹ́ gún torí pé o fẹ́ díù pẹ̀lú èèyàn ọ̀run á díù pẹ̀lú ayé ẹ̀ ọ̀run á bá ọjà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi ni o tó bá ṣe pé ẹlòmíì ló pè mí ní dáhùn anybody lóhùn. Mo mọ̀. ṣé gbogbo èpè tí wọ́n ṣe fún mi wọ́n máa fi orí gbé torí pé mi ò lọ kó ẹrù mọ́rùn mi yìí ló ti sọ fún bẹ́ẹ̀tì ọlọ́run ló yọ wípé kí lọ kó ẹrù ó sọ lójú ìyá mi ó sọ lójú àbúrò mi wọ́n ní ìlú ìjẹ́ mi. ṣé ẹ ti gbọ́ ó ní Wùmí sọ lójú àbúrò òun ó sọ lójú ìdílé òun pé kò ń lọ kó ẹrù Wùmí ló ní kò ń lọ kó ẹrù double tap your screen Wùmí ló sọ pé kò ń lọ kó ẹrù ó sọ lójú ìyá ẹ̀ ẹ̀rínú ó sọ lójú àwọn àbúrò rẹ̀ àṣọ fẹ́ dẹ woman sínú páńpẹ́ ni ó fẹ́ kó sínú páńpẹ́ kásà lè sọ pé ìdílé rẹ̀ ló ń pín ẹrù wíárásì ó ti kó ti tiẹ̀ ó ti kó ohun tó fẹ́ kó bẹ̀ tó rásọ Mohbad aṣọ tí Mohbad wọ̀ lọ ṣó torí ẹ sọ wípé Mohbad jà ní ṣó Mohbad bleed profusely Wùmí ó ní Mohbad bleed profusely láti ṣó aṣọ Mohbad white yẹn Wùmí ò mà wọ́ bì kan mo máa bẹ́ẹ̀ gbé jáde I have the video laptop mi tó yọnu ni màá bẹ́ẹ̀ gbé jáde ó gbọ́ ọmọ lọ́ba ẹ̀ tọ́ọ̀pù white yẹn Wùmí ó mà wọ̀ lẹ́yìn ìgbà tí Mohbad kú tán tọ́ọ̀pù white tá à ń sọ yìí Wùmí ó wọ̀ sí ọrùn nígbà tí Mohbad kú tán ibo ló ti rí aṣọ torí ẹ ló bleed profusely láti show sáṣọ tó yẹ kó fi bleed tí ẹ̀jẹ̀ kúnnú ẹ̀ ṣé kò yẹ kí ẹ̀jẹ̀ pọ̀ lára aṣọ yẹn láti show wá ṣó o lè rí wọ̀ tí ẹ máa bàjẹ́ gbẹ̀yìn ni ìwọ àtàwọn tó tẹ́jọ́ ń ṣiṣẹ́ ìjàmbákú iṣẹ́ àpàyàn iṣẹ́kíṣẹ́ iṣẹ́ wàhálà tẹ́ ń ṣe. èmi gbọ́dọ̀ kó ẹrù ìgbà àdúrà tó gba ayé ṣe ní wọ́n pe mọ́ mi ilẹ̀ máa mú mọ́ mi o ó ti dalẹ̀ mi torí pé mi ò kó ẹrù. Tingwa ti ẹ fẹ́ bọ́ mọ́ mi mo fẹ́ ní kí wọ́n lọ sí èsì mọ́ mi tì mí èmi dúró sí mọ́ mi. ṣẹgbọ́n Mọ́wùmí tí òun kó ń wá lọ tú èsì ọmọ yìí burú o
tán bá ń wá olórí burúkú ọmọ àgbákò èèyàn wà lẹ́wù mi ni ó ti odidi ìyá ọkọ ẹ torí pé ẹ fẹ́ kó sí páńpẹ́ ó dẹ̀ ti kó nǹkan tiẹ̀ ha ó ga. ọkọ̀ àti inúkọ àti òdodo. Mọ́mì. tí ọlọ́dà mi máa dá fún gbogbo wọn. Mọ́mì. Ẹ má. wọ́n bá wọn bá ṣẹ́pẹ̀ fún ó mi. gbúdọ̀ gbà. Ẹ hold on. ọmọ àgbà ẹ pé wọ́n padà. Àmín. Màmá. torí wọn ò ní tí ì sí wàhálà báyìí torí pé mo dúró sí i mo ti kábàámọ̀ pé mo dúró sí i. Mọ́mì. kíkú wa lọ bá jò sí gómẹ́ta. Mọ́mì. Ẹ hold on. wọ́n ní ọba sọ pé wọ́n ti kó gbogbo ẹrù lé wọ́n yìí wà ní òsì lẹ́gbọ̀n gbà tó wá kú ẹrù. ṣé gbọ́. wọ́n dá owó fún ọmọ ẹ̀ tó fi gbà lé ni. wọ́n dá owó fún ẹnìkan ló fọmọ ẹ̀ lọ́wọ́ tí mo fi owó kú tó fi gbà lé. ní òsì lẹ́mọ̀ ń pe àdúrà jọ wọ́n pe àbúrò mi pé kọ́ máa dẹ ẹrù Mohbad síta àwọn náà ṣàgbọ́n pàfẹ́ dẹ ẹrù Mohbad síta. mo fẹ́ bi ẹ̀yin abiyamọ ayé lérè wò wọ́n náà fẹ́ dẹrù Mohbad síta ìbéèrè tí mò ń bi yín ni pé Wùmí sọ nígbà tí Dawa Class ń ṣe interview fún Wùmí ó bi Wùmí léèrè ó ní ṣé CCTV camera só wà nínú ilé yẹn Wùmí ní no torí wípé ilé tá ń sọ yìí àwọn ṣẹ̀ṣẹ̀ kó débẹ̀ ni àwọn ṣe ń ṣe furniture nínú ilé yẹn ni kò tí ì pẹ́ tí àwọn kó dé nínú ilé yẹn now báwọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe furniture nínú ilé yẹn ni àbí wọn láwọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe furniture ni pé kò tí CCTV camera ńbẹ̀ now ilé tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kó dé Wùmí ni mò ń béèrè lọ́wọ́ rẹ̀ ilé tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ kó dé tí ò tí ì ju bí 4 to 6 months lọ tẹ́ ẹ kó débẹ̀ kò tí ì ju bí 6 months bóyá gbà tẹ́ ẹ bímọ lẹ kó dénú ilé yẹn nígbà tẹ́ ẹ lẹ bí ọmọ tẹ́ ẹ bí yẹn lẹ kó débẹ̀ àbáfítà yẹn lẹ kó débẹ̀ yẹn torí òun dákọ bíi May ní táìmù yẹn pé òun lẹ kó débẹ̀ tán bá dẹ̀ ń gbalé ní Nàìjíríà ọdún kan náà fi ń gbalé Nàìjíríà tán bá gbalé ní Nàìjíríà owó ọdún kan ni kì í ṣoṣooṣù náà ń gbalé wọn náà gba ilé yẹn ní 175 million nílé tí Mohbad rà yẹn torí price ilé yẹn jáde tí Gistlover gbé jáde ṣé èèyàn lè gbalé lóṣù kan kó máa san 175 million lóṣooṣù fún ilé definitely Mohbad ló ra ilé yẹn ṣùgbọ́n ìwọ wá ló gbà fine mo wá bẹ́ẹ̀ gbà pé o rẹ́ǹtì ẹ̀ ni mi ìfẹ́ sọ iye tẹ́ gbà ṣé ilé tẹ́ rẹ́ǹtì ṣe bọ́dún ọdún náà máa ń gbalé ní Nàìjíríà ṣé èèyàn lè gbalé ní 1 million naira kó lóun fẹ́ fi 1 million naira ní Lẹ́kí òun fẹ́ máa sanwó 1 million lóṣooṣù ní Lẹ́kí láyé lè san 1 million lóṣù kan kò possible kẹ́ ẹ san 1 million naira fún oṣù kan ó máa níbi tó dé ìyẹn mi pé ilé tá à ń sọ yìí ilé Mohbad àkọ́kọ́ ilé yẹn tẹ́ bá wá lẹ́ gbà rẹ́ǹtì ẹ̀ ṣé ilé tá à ń sọ yìí oṣù 6 lẹ kó débẹ̀ yẹ́lì ni tí ìlú ọdún kan nínú ilé yìí tí Mohbad fi kú owó ọdún kan tẹ́ ẹ san kò tí ì tán báwo náà ṣe wá fẹ́ da ẹrù síta Ọlọ́run mi o mama jẹ́ káyé fi inú ọmọ jó mi mama jó fi jó àwọn olólùfẹ́ Tenny ọmọ ológo ọmọ ẹ̀ kàn kú dànù ó kàn kú gíva ó kàn kú báhùn ó kàn lọ báhùn báwo náà ṣe máa dẹrù ilé tó dé pé kò tí ì pé ọdún kan ó ti sanwó ilé Wùmí wá ń pè wọ́n pọ́n fẹ́ dẹrù ẹ̀ síta because wọ́n fẹ́ sáré ta gbogbo properties Mohbad wọ́n fẹ́ sáré ta kó tó di wípé ó máa pé ọdún kan tí wọ́n máa sín wípé kí autopsy mi tó jáde bóyá àṣírí yẹn máa tú wípé Wùmí ló tiẹ̀ pa Mohbad o àbí kankan ló ṣẹlẹ̀ o bó bá tiẹ̀ wá padà lọ jìyà rẹ̀ níbi tó wà gbogbo ogún yẹn wọn á kó pamọ́ dé wọn wá lọ fọwọ́ rìn wọn lè ṣe by negligence wípé bóyá negligence àbí pé kankan sọ pé bóyá ó defend ara ẹ̀ ni by mistake ìjìyà rẹ̀ ò ní pọ̀ kò ní pọ̀ kódà gan wọn lè gbé kúrò nílùú tẹ́ẹ̀ ní mọ̀ kan ti gbẹ̀yìn máa rò kó lọ sáàfù ni ó dẹ̀ máa kú òní wọ́n ní kó má jáde wọ́n lè lọ wá bọ́ ẹ̀ síbì kan kán lọ kì í mọ́bì kan ṣe rí pé ilé ayé le díẹ̀ ilé tí ò tí pọ̀dún kan ẹ̀ ń pè yọ ọmọ wípé kán ti fẹ́ dẹrù Mohbad síta Ìyábọ̀ so possible ilé tí wọ́n ń gbé kó o tó ra ilé tó lọ rà ilé mọ́gẹ́jì tó lọ rà a dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ilé tàǹsọ̀ yìí náà mọ́gẹ́jì ni. ṣé mo ní kí wọ́n mi máa jogún ọkọ ẹ̀ ni wọ́n sọ pé mo fẹ́ jogún wọ́n ṣe pèlè mi lórí àgbà bí wọ́n bá fún ọ kí wọ́n ṣe máa pè mí mọ́ o lórí ọ̀rọ̀ yìí. Mọ́mì ṣe orí nǹkan tí láyà dùn là ṣàkíyèsí bí mo ti bẹ̀rẹ̀. tí wọ́n ṣépè fún mi tí wọ́n ṣépè fún láyà dọ́fra tí àwọn
là sá kí a máa ṣe. Mọ́mì ẹ. Double tap your screen. Mọ́mì. Mo mọ̀ pé tí àwọn èèyàn ṣe fún mi. Gbogbo kan tí yóò ti ṣe fún pápátá torí mọ́ òun ni. Mo jẹ̀ tí yóò ti yan kọ̀kọ́ àfinúkọ̀ ó ní mo bá ti máa dá fún gbogbo wa. Ọlọ́dà bá ti máa dá. Ọjọ́ tí mo bí máa dá. Fún wọn pẹ̀lú ọjọ́ fojú mi rí. Ìgbà tẹ fúnjọ ti pẹ́ tó. Tẹ bá yẹn jò sí jẹ́ tó. Ẹ wá padà sí mi lórí. Má rí ajá tí máa dá. So ìyá Mohbad gan mọ̀ kan fún jòsí gbẹ. Ó mọ̀ pé ẹ fún gbẹ. Abẹ́rò pé inú ẹ̀ dùn sí ni ó mọ̀ pé ẹ fún gbẹ. Ó mọ̀ pé ẹ fún bàbá Mohbad gbẹ. Ó mọ̀ pé ẹ kó fún bàbá Mohbad. Ó mọ̀ pé ẹ sa burúkú aláburú nìyín. Ó mọ̀ pé lórí burúkú aláburú ayé nìyín tán bá ń wá aláburú ẹ̀yin ni. Lọ́sí pé mo ṣe ìkàfẹ́ ní ọ̀pá sí gbàgbà. Ó ní àwọn ìlà bí ayé rẹ̀. Ó ní láyé ẹjọ́ sáà máa bí ayé rẹ̀. Ṣé ń gbọ́? Kọ́kọ́ ti fún. Mo appreciate gbẹ̀jú oṣù mọ́ mi. Àṣeyọ́ yẹn gbà. Torí pé mo rí gbẹ̀jú oṣù mọ́ mi náà. Inú mi jù. Mo wá fi ara sí i. Sọ́dọ̀ ẹ wá ṣe fún mi. Ẹ wá pọ́sẹ̀ ìṣépè fún mi. Bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ fún mi ní ìlọ́po méje. Àdàbí tó bá ṣe pé mo dára yẹ. Ṣùgbọ́n wọ́n lè dalẹ̀ lọ́la o. Ṣùgbọ́n náà wọ́n tí mo sì dúró báyìí. Ọlọ́run jẹ́ kẹ́ dalẹ̀ ẹ ó tọ̀. Mọ́mì. Ẹ̀kọ́ tí wọ́n ṣe fún mi, máa ń gbọ́ bá síta tó mo lọ kú ẹrù. Gbogbo ẹ̀rọ wà nílẹ̀ fún àdúrà o. Wọ́n tó lọ sí ìwà ní ojú tó wọ́n fẹ́ gbé mọ́. Mọ́mì ò sọ pé ẹ̀rù kẹrù ẹ ó tọ̀. Mo ṣàlọ́ fún mi láì bẹ̀rẹ̀. Nígbà tó ṣẹlẹ̀ sí ẹ máa rí ẹ̀ máa. Àmín wọ́n máa rírú ẹ̀ ní gbogbo wọn tó ń ṣàbòsí náà máa rírú ẹ̀. Kàrí mo dúró sí ọmọ yìí, mo dúró sí ìyá, mo dúró sí ọmọ, gbogbo ẹbí dà sí mi. Ìyá ọ̀sẹ̀ dúró sí mi, gbogbo ẹbí ló dà sí mi. Mo dúró sí pẹ̀lú inú ọkọ̀, inú kan máa dà fún mi. Àdàbí tẹ̀ máa dà. Mọ́mì ẹ. Ojú ọ̀sẹ̀ máa dà fún wọn. Wọ́n wá drop kọ́ ọmọ woman yẹn létí. Wọ́n drop kọ́ ọmọ létí torí pé wọ́n fẹ́ kó sọ̀rọ̀ mọ́. Gbẹ̀gẹ̀dẹ̀ ò gbiná. Tí Ọlọ́run bá rẹ́dì, a mú ojú yín báyìí. A kọ́ sọ lóko pa. Ọmọ kéèyàn mú rọ́bà pa. Èmi mọ first plan yín. Woman yìí kọ́ ló lọ kó ẹrù. Ẹ̀yin Ìyágò Òjó lẹ pé woman yìí. Tẹ́ ẹ ní kí Wùmí pé wípé wọ́n fẹ́ dẹrù síta. Ilé tí ò tí ì pọ́dún kan ẹni wọ́n fẹ́ dàrú rẹ̀ síta. Ibo náà ti ń ṣe bẹ́ẹ̀ torí pé àwọn tọ̀ wọ́n mọ̀. Ṣé bó owó ọdún kan náà san? Owó ọdún kan náà san náà. Báwo ló ṣe wá di pé owó ọdún kan wọ́n fẹ́ dẹrù lé owó ọdún kan síta? Ẹ̀yin èèyàn burú lẹ́dàá o. Tán bá ń wá olórí burúkú tí wọ́n ìjíríjíkò, ẹ̀yin gangan ló yẹ kán máa sá fún. Ẹ ìṣe ẹni tí èèyàn rí láwùjọ. Ẹ ìṣe ẹni tí èèyàn máa rí tí èèyàn máa ń pèlè níyàn. Ẹni bá rí yín ó yẹ kán máa sá fún yín ni. Tán bá sọ pé ẹni àìjírí, ẹni àìjíkò, ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀, ó báàdì fún yín. Ẹ̀yin lẹ náà fẹ́ dẹrù síta ọmọ tó ń dẹ̀ lọ kẹ́rù. Ẹ̀yin náà lẹ́lẹ́ kẹ́rù. Ẹ̀yin lẹ ń pè kan wúmà yìí lòun ò mọ̀ bẹ́ẹ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fún. Dóòtẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ fún. Ó ṣeé ṣe kó mọ̀ mọ̀rú èèyàn tẹ́ jẹ́. Ṣùgbọ́n torí pé Ọlọ́run fẹ́ kó mọ̀rú èèyàn tẹ́ jẹ́ ló ṣe ṣerú nǹkan yẹn fún yín. Ọ̀run á dẹ̀ bí yín léèrè rú ẹ̀. Ẹ dẹ̀ gba ẹ̀san ní gbangba, ẹ bá ń gbọ́ ní gbangba ní kọ̀rọ̀, kò síbi tójú Ọlọ́run ò tó. Àbúrò rẹ ti wá jáde báyìí. Ẹ jẹ́ à play Fọláṣadé. Ẹ jẹ́ à play Ṣadé, ẹ máa gbọ́. Àbúrò ti jáde. Ayé yìí burú gan o. Ayé yìí ó burú gidigidi gan. So ẹ tún sẹ́ẹ̀tì ìyá Mohbad up. Wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ up o. Ẹ sẹ́ẹ̀tì ẹ̀ up. King White, liars. Ìgbà tẹ́ ti ń pè mí èmi náà ń wò pé. Ṣé ń gbọ́? Wọ́n ń pe Fọláṣadé. Jẹ́ kí n fura. Ẹ jẹ́ kí n stop woman. Ó ga o. Ṣé rí tí Kẹ̀rímọ́ bá ń wò mí? Tó bá ń wò mí? Tó bá ní àwọn nǹkan míì tó fẹ́ sọ. Tó bá ní àwọn ọ̀rọ̀ míì tó fẹ́ sọ. Kẹ̀rímọ́, má fún wọn ní clue àwọn tíìmù yín yẹn ní nǹkan tó fẹ́ sọ. Kọ́kọ́ gbé ìgbésẹ̀ rẹ̀ ní underground. Mi ò rò bó understanding tí mo mí. Kọ́kọ́
gbé ìgbésẹ̀ n tó fẹ́ ṣe yẹn ní underground ó fẹ́ kí ìyá Mohbad jáde ó fẹ́ kí Fọláṣadé wá ó fẹ́ kí Ìgbà wá kí Àwo wá gbé ní underground kó kọ́kọ́ parí iṣẹ́ yẹn kó kàn sọ́lù wọn láyà káwọn tó fẹ́ kán wá sọ́dọ̀ ẹ̀ yẹn kán kọ́kọ́ wá o mọ tán pè ní fracas o dẹ̀ mọ tán pè ní social media o kàn ń bẹ́ ò ń bẹ́ ni ò yí ẹ o rò pọ́n kọ́ ẹ ìwọ ń sọ pé wọ́n kọ́ ẹ wọ́n ti kọ́ ẹ ní nǹkan tó mọ̀ oh you know nothing o kàn ojú ò ń fojú tẹlẹ̀ kì í ṣe ká búyàn ká sọ̀rọ̀ síyàn kì í ṣe pé ká rí nǹkan ká wò wípé ọ̀nà báyìí ni mo fẹ́ gbé gbà Kẹ́rímọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé nínú ọ̀rọ̀ yìí ó ṣe àwọn sábàbí àwọn eré olórí burúkú tí wọ́n ń sá yẹn eré tán kọ́kọ́ sánsìn àwọn ibi tó jẹ́ pé clue tó ń fi sílẹ̀ wọ́n ti ń lọ wọlé síbẹ̀ lára wọ́n ń wọlé síbẹ̀ ẹ bá mi double tap screen yín ẹ ní fọwọ́ yín gbọ́ wọn sí ẹ ní fọwọ́ yín gba lẹ́tà bànújẹ́ nú ayé now ìgbà tó ń sọ pé Bukky o kó wá ó dúró ti ìyá Mohbad o kó ṣe kinní kan o ó fẹ́ kó fight o ṣó o mọ̀ pé fracas ni tó wà lẹ̀ ò ń pèèyàn mọ́ fracas wọ́n á sáré lọ sí ọ̀dọ̀ ìyá Mohbad torí pọ́ta ni iná àtẹ̀tù ni ẹni tó ń pè àti wọn àdẹ̀ nífẹ̀ẹ́ kẹ́nìyẹn wín ni wọn tó o bá mọ tán pè ní géèmù fracas ni mò ń sọ fún yẹn n tán pè fracas ni wọn nífẹ̀ẹ́ kẹ́nìyẹn wín ni wọn torí wọ́n mọ̀ pé tó bá wín ni wọn ó sẹ̀sìn á fi wọ́n ṣe yẹ̀yẹ́ àwọn ò wá ní gbọ́ àwọn ò wá ní gbà because àwọn náà ti kọ́kọ́ wà pẹ̀lú ìyá Mohbad tó ń sọ yìí àwọn náà ti ní àṣẹ sí ìyá Mohbad tó ń sọ yìí ẹni tó ní pé kó lọ bá ìyá Mohbad ní ìsìn ó bá ìyá Mohbad jà ó bu ìyá Mohbad gan ti gbórúkọ ẹ̀ sórí social media wọ́n lè manipulate rẹ̀ engage ẹni tá à ń sọ nípa rẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n wá lọ rí bí penetrate wọnú ayé ẹ̀ wọ́n á lọ gbé fídíò tó ti fi sọ̀rọ̀ sí ọmọ rẹ̀ wá tó ti fi ṣépè fún tó ti fi bàjà wọ́n wá gbé fún pé kó mọ́ lọ́dọ̀ rẹ̀ o ń lọ rí níta ìgbà yẹn lórí tó ń play fídíò ìgbà tí ẹni yẹn ń bú àdúrà ìgbà tó ń bú blessing ìgbà tó ń bú ìyá Mohbad wọ́n wá gbé jáde láti lè run ìyá Mohbad ní inú kó mọ̀ bá gbọ́ ohun tó ń sọ ẹ máa lo intelligence yín tó bá jẹ́ neutral person wọ́n lè má rí nǹkan kan sí bọ́ tó ń wọ̀n nífẹ̀ẹ́ kó win ẹlẹ́ẹ̀kejì onífọlásadé blessing o tó bá ti rẹ́dí o kó máa bọ̀ lórí platform ẹ̀ ẹ̀ẹ́jọ fàájà Obama sọ bẹ́ẹ̀ wáì tó lọ ní kọ̀kọ̀ kó lọ bá Fọláṣadé pé tẹ́ ẹ bá ti rẹ́dí o ẹ máa bọ̀ láì lọ bá ní láì sọ sí gbangba ìṣe wọn lọ́dọ̀ Fọláṣadé tẹ́lẹ̀ wàá rí tí Fọláṣadé sọ nínú ọ̀rọ̀ yìí gbẹ̀gẹ̀dẹ̀ ẹ gbọ́ wìrìwìrì nínú fídíò àwọn àṣírí kan tú síta ní ọ̀rọ̀ tí mo ti ń sọ fún yín láti bí ọjọ́ mẹ́ta wípé they will penetrate wọ́n á máa lọ bẹ àwọn èèyàn yìí ìyá Mohbad fúnra rẹ̀ wọ́n á change mind ẹ̀ but that woman ó mọ òótọ́ toró máa play along ẹ gbọ́. ẹ ń pè mí mo dẹrù bóyá èèyàn dáadáa ní ibẹ̀ ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ya mo. gbogbo àwọn King White Dáre ó ti ń pe Fọláṣadé torí pé Kẹ́rímọ́ rò wípé èèyàn ní King White ó rò pọ̀ rẹ̀ ni a ní ẹ má bu èèyàn tó dáa ní so rẹ́ni tó pè léèyàn tó dáa ẹ sọ fún Kẹ́rímọ́ ẹ sí àfídíò mi fún kó máa fetí ẹ gbọ́ tí ò bá gbọ́ kó máa gbọ́ tí mò ń sọ fún lálẹ́ trust nobody gbogbo yín tẹ́ máa ń trust èèyàn lágbájá kan ò lè ṣe kinní kan a ní King White èèyàn dáadáa ni sí ìyá Mohbad ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ gbogbo wọn ni wọ́n mọ tán jẹ gbogbo náà mọ tán mu nínú ẹ̀ wọ́n mọ bí tán fàyà Mohbad sí wọn ò dẹ̀ nífẹ̀ẹ́ kí torí ewúrẹ́ nìyá Mohbad tán ti fi okùn lọ́rùn tán ti fokùn sí lọ́rùn wọ́n wá fa okùn rẹ̀ wọ́n fà lé Dáre lọ́wọ́ tí ń ṣe White wọ́n wá mú okùn yẹn wọ́n wá sọ pé okùn yóò gbúdọ̀ já ṣùgbọ́n torí májẹ̀mú kan tó wà bẹ́ẹ̀ àti ẹ̀jẹ̀ tó wà nú ẹ̀ tí Wùmí tẹ́tí tí èdìdì ó dalẹ̀ wúmà yẹn bọ́ tó gbèsè èpè kíkan ó bínú sí
ìwọ náà wá wò ó nínú ọ̀rọ̀ yẹn okùn yẹn wá jábọ́ mọ́ lọ́wọ́ wọ́n á pè é àwọn tó ń lò wọ́n látòkèrè they will call her wọ́n á sọ fún pé wá ọmọ àǹtí mi so gbádùn ṣá ẹran tá a fún ẹ kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn ẹran tá a fún ẹ pé kò gbúdọ̀ bọ́ mọ́ ẹ lọ́wọ́ báwo ló ṣe wá bọ́ mọ́ ẹ lọ́wọ́ gbà iye tó tún gbà àwọn tún máa increase business yẹn ó gbúdọ̀ tún mú kéèsì yẹn kó tún ó gbúdọ̀ tètè lọ wá bí o ṣe máa mú ewúrẹ́ kó mú so dáadáa ewúrẹ́ yìí ò gbúdọ̀ bọ́ mọ́ ẹ lọ́wọ́ lásìkò yìí ohun tí wọ́n ṣe nìyẹn ó ṣe wá jẹ́ni tí wọ́n ń praise Kẹ́rímọ́ tó ń sọ fún pé èèyàn tó dáa lòun kán mọ́ sọ̀rọ̀ sí mọ́ kì í sọ̀dàlẹ̀ òun ló wá ń lọ torí pé ó pè é ó sọ pé kí Fọláṣadé máa bọ̀ wá sí sáìdì tiẹ̀ ẹjọ́ máa fún Wùmí gbẹ ni wọ́n wá gbọ́ pé Dáre tá à ń sọ nípa rẹ̀ yìí ń ló lọ rè bá àbúrò ìyá Mohbad tán lọ ọbẹ̀ kó má dá sí kéèsì tó wà nílẹ̀ kó má sọ̀rọ̀ sí kéèsì tó wà nílẹ̀ àti Wùmí sef láti jọ́ tí Mohbad ti kú wúmà ìjáde ó ní Wùmí so fẹ́ sọ pé kò sí aṣọ ẹ̀jẹ̀ nínú ilé so fẹ́ sọ pé ọgbọ́rọ̀ tí bàbá Mohbad sọ yẹn ó fẹ́ sọ pé kò sí aṣọ ẹ̀jẹ̀ nínú ẹ̀ ó fẹ́ sọ wípé bàbá Mohbad parọ́ ọmọ mi yóò dáa fún yín mà ó fẹ́ sọ pé bàbá Mohbad ò rí nítorí ó fẹ́ sọ pé lọ́ni bàbá Mohbad pa àbí wọn lọ bẹ́ẹ̀ nígbà náà torí pé wọ́n rò wípé gbogbo ohun táwọn ti ṣe àwọn ti ṣe plan àwọn ó ti click gbogbo click wọn ti gbogbo tó fi gọ́ọ̀mù sí ti lẹ̀ now wọ́n ti wá rí pé okùn ti fẹ́ mú ẹran báyìí wọ́n bá ń gbọ́ okùn mẹ́ran mẹ́ ó torí bọgbó mẹ́ ó tọrùn bọjà mẹ́ ó fẹ́ ké o mẹ́ ó máa lè ké o mẹ́ ojú ẹkùn yìí tán irú ẹkùn ilé ojú ìyá Mohbad ti pọ́n irú rẹ̀ gan tó ń le lọ́wọ́ báyìí ó dẹ̀ ti dámọ́ King White lọ́wọ́ ẹ bá manipulate ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀run ti tú sílẹ̀ already ṣùgbọ́n tẹ́ bá wá pa ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ lórí yín gbogbo yín lẹ máa ṣòfò jáde nínú ayé. ẹ má máa direct ẹ torí ìgbà tí òkúkú gbọ́rọ̀ sáwà lẹ́nu. ìyẹn mi páwọn ẹbí gan bá wí kò gbọ́. mo ti rò bóyá èèyàn dáadáa ni yín ẹ pè é pé Wùmí fẹ́ bẹ̀ ẹ pè é lọ kò fẹ́ lọ o Ìyábọ̀ Òjó náà pè é ẹ pè é bẹ̀. so Ìyábọ̀ Òjó pé ẹ pe àbúrò pé kó mọ̀ dá sọ̀rọ̀ yẹn no wonder tí Fọláṣadé náà fi jáde níjọ́ kìíní àná tó jáde ní àná àbíjẹta pé tán bá fún wa lówó sọ nǹkan ti fi ń pè wá pé ká gbowó pé ká fi bú ẹ tán bá fún wa lówó wípé ká fi bú ẹ a máa gba owó yẹn a máa fi bú ẹ so ẹ̀yin lẹ ń lọ pé tẹ́ ń lọ fún lówó tán bá fún wa lówó tán bá fún mi lọ́tẹ̀ pé kí n bú ẹ mo máa bú ẹ mo máa tú àṣírí ẹ sí gbangba mo máa tú àṣírí ẹ a máa dúró tì ẹ okay. All the time ló máa ń finú wénú asọsọsọ. like and love double tap your screen. ẹbí ó wá síbẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pẹ̀lú ẹ̀yin ò ní ti ọ̀rọ̀ tí ẹ wá póòsì ibi tó ti ń ṣàdúrà. lóòótọ́ ni o ìyá Wùmí wọ́n ní kó lọ ṣe disclaimer rọ ó wá dọ́gbọ́n ṣe fídíò òun ti ní pé kí màmú kẹ́ mọ́ buyọ ọkọ mọ́ ó wá parọ́ onítẹ́mì blọọkì ẹ Wùmí àlọ́ ò lè dèrè bọ́ọ̀bù kì í ṣe é dèrè lẹ́yìn ọkọ̀ ó lè dèrè tiẹ̀ ti ta òwò tó ń bá tẹ́mì sọ̀rọ̀ tó ń bá láì tẹ́ni sọ̀rọ̀ òun bá gbogbo wọn sọ̀rọ̀ Tọ́lání òun bá King sọ̀rọ̀ gbogbo wọn lòun bá sọ̀rọ̀ ó wá dọ́gbọ́n wá ní kó ṣe fídíò pé gbogbo wọn ti blọọkì ẹ o wọ́n blọọkì ẹ o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o rí wọn débi tó máa mọ̀ pọ́n búya Mohbad bọ̀ tó pè sórí ṣó wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bọ̀ tó ó pè sí orí ṣó wọn nígbà tó rọ̀ Kẹ́rímọ́ kọ́kọ́ ṣẹlẹ̀ Wùmí ó pè sí bí ó send voice note sí wọn tán láwọn ń play voice note tó fi sún pé gbé tó ní last year nípa Kẹ́rímọ́ báwo ló ṣe wá rí ti eléyìí tí wọ́n fi búya Mohbad àlọ́ ò lè kúure àtàwọn tó ń gbèsè ẹlẹ́yìn ẹ̀ lè kúure ìwọ tó pè sórí ṣó wọn bí ẹ̀mẹ́ta wọ́n mọ̀ tó gbé ẹ wálé níjọ́ mẹ́ta yìí níjọ́ tí ó ti búya Mohbad níjọ́ tí wọ́n tó ń bú Kẹ́rímọ́ tó ń bú Kẹ́rímọ́ jọ́nà tí Ìyábọ̀ Òjó fi ṣe fídíò tó wà nínú fídíò jọ́nà tí wọ́n fi sí kámẹ́rà tí Ìyábọ̀ Òjó fi ń kíìsì ẹ látẹ̀yìn wọ́n mọ̀ tí búya Mohbad gbà náà wọ́n dẹ̀ blọ́ọ̀kì ẹ àlọ́ lórí burúkú ọmọ nìyí àtàwọn tó ń gbèsè yẹn ó mọ̀ wá bẹ́ẹ̀ Ìyábọ̀ Òjó mọ̀ wá sórí ṣó wọn lẹ́nu ọjọ́ mẹ́ta Ìyábọ̀ Òjó mọ̀ gbọ́ bí wọ́n ṣe ń fún Ìyá Mohbad lépè Ìyá Mohbad ó náà mọ̀ wá sórí ṣó wọn lẹ́nu ọjọ́ mẹ́ta
bó ṣe ń fún Ìyá Mohbad Ìyábọ̀ Òjó sọ pé stop kò ní kẹ́ ẹ dákẹ́ Wùmí wá bú síta ó wá ń parọ́ pọ́n blọ́ọ̀kì ẹ láti fi lè manipulate Ìyá Mohbad wípé Wùmí ò mọ̀ kankan pa rẹ̀ ha ayé mo bẹ̀rù o ayé mo júbà o. ẹ wá sẹ́ndì ọ̀rọ̀ tó sọ ẹ sẹ́ndì ẹ̀ sọ online jọ sọ fún mi ta ló ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn láyé yìí tó ń ṣoríire Wùmí ṣe bó pè mí náà èmi mọ̀ kó máa rẹ́kọ̀dù mi náà mo mọ̀ kó máa rẹ́kọ̀dù mi but mi ò kẹ́ ẹ̀. Wùmí tún pe Fọláṣadé tí ó pè látijọ́ ẹ̀ dá ń gbọ́wọ́lé love and like double tap your screen Fọláṣadé tó pè látijọ́ ẹ̀ Wùmí ó wá ronú pé ó lè pè lásìkò yìí ẹni tó ò bá sọ̀rọ̀ ẹni tó pè wọ́n wá ní kó o lọ pè gbogbo àwọn tó lè tú àṣírí ẹ̀ síta wọ́n ní kó o lọ máa bẹ̀ wọ́n gbogbo àwọn tó lè fẹ̀ díẹ̀ sí gbangba wọ́n ní kó o lọ máa bẹ̀ wọ́n ṣé ẹ ti wá rí pé ó dájú báyìí pé gbangba wípé òkè èwo ni ti Fọláṣadé ìbéèrè ni mi láàrin èmi àti Ìyábọ̀ Òjó olórí burúkú alábẹ́ gíga alábẹ́ bí abẹ́ ẹ̀pá ńlá ó dàbí panlá ẹja gbogbo abẹ́ lórí ganga bí gbàtà bá ta pẹ́pẹ́yẹ ti ná eléri ibú alára gbígbẹ alára ẹgẹ orí gangan iṣu òbò olórí burúkú tó lọ pápásì àbọ̀ bí pápásì lọ dèsí dí ó ti ń dá mi gbogbo òbò wá wú báyìí kí ló ṣẹlẹ̀ olórí bí ẹja fọ́lọ olórí fúẹ́fẹ́ olórí fúẹ́gbẹ́ ó sẹ̀kẹ́ bí ìrọ̀rí olòṣì orí dandan gbogbo ara ló ti hun jọ́ tójú tàlátàlá ló hun jọ́ olórí burúkú dáadáa ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ní òfò ẹni àdánù ẹni tí wọ́n ti jírí ọmọ ìyàwó èrè ọ̀rọ̀ abálájọ lára ẹ náà láyé yìí fi bàjẹ́ ó ò lè rí ọkọ gidi tó máa fẹ́ kó máa gbé ẹ sílé bàbá tí ó gbé ẹ sílé náà ó tún ti fojú bàbá yẹn gbolẹ̀ bàbá oníbàbá tí ò mọ nǹkan kan ìwọ ló fẹ́ Okoye ti fẹ́ obìnrin láyé kò kàgbá kó olórí burúkú bíi tiẹ̀ rí ó tún ti fẹ́ bóun ti ń dráàgì rẹ̀ sórí pé wọ́n ló fẹ́ alẹ́ ní àgbá kò ní ẹ́ tó jẹ́ pé tán bá rí ẹ́ ta ó yẹ kán so ẹ́ padà síta ni ó ò gbúdọ̀ máa dúró láàrin èèyàn Ìyábọ̀ ó dẹ̀ rí bí wọ́n ṣe ń ṣépè fún wúmà yẹn everyday ó rí bí wọ́n ṣe ń bú wúmà yẹn ó dẹ̀ ṣe bí ẹ ó mà tó wá sórí platform yẹn ó mà sọ pé ẹ má bú Ìyá Mohbad mọ́ o nínú gbogbo fídíò ẹ ti máa bẹ́ analyse tó bá yá ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ yìí máa bẹ́ yín fọ̀ sí wẹ́wẹ́ máa gbé yín trábàyè débẹ̀ Ìyábọ̀ ayé àbàjẹ́ sórí social media ẹ ìwọ ló ń lọ kákábọ̀ ṣé Fọláṣadé ń bẹ nínú géèmù tó wà lẹ̀ tó fi ní kí Wùmí lọ máa pè ó pè wọ́n ó pè Fọláṣadé náà gbogbo yín pé kí ló tẹ́ fi ń pè ẹ̀ ń pè pé kó mọ́ tú àṣírí olórí burúkú sẹ́pẹ̀tẹ́ rí òbò àdògán gbogbo abẹ́rẹ́ ló ti dàdògán wọ́n ń togí sí ní everybody ló ń togí sí tó wọ́n tó sí òbò tí wọ́n kán tó bẹ́ẹ̀ bá rí pẹ̀rẹ́ òbò Ìyábọ̀ bó ti wà òbò rẹ̀ á ti dápọ̀ mọ́ fúrọ̀ gbogbo òkè ń bí á ti hanu báyìí bí ẹ á ti hanu báyìí á wá gbẹnu bí oko pẹ́pẹ́yẹ á wá sẹnu báyìí bí oko ẹ̀ bá wọn tọ́ìtọ́ìsì bó ṣe máa ṣe haha rẹ̀ bí ti tọ́ìtọ́ìsì olórí burúkú rédèrèdè ẹni òfò ẹni àdánù haha ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ ẹni òfò nọ́mbà ní sà ẹni ẹ̀sìn eléri ibú tó wà lórí ṣòǹjọ́ náà kí ni tẹ́lẹ̀ yìí ṣé Fọláṣadé ń bẹ nínú géèmù torí pé Kẹ̀rímọ́ sọ wípé because of pé Kẹ̀rímọ́ sọ̀rọ̀ pé Fọláṣadé ò máa fún ẹ ní platform máa bọ̀ ẹ ti wá lọ bá Fọláṣadé ìyẹn túmọ̀ sí pé àṣírí kan bẹ́ẹ̀ àṣírí ń bẹ ní ibẹ̀ lẹ fi ń sáré káwọ́ lẹ fi ń sáré tó àwọn èèyàn kiri ha ẹ wá lọ bá Fọláṣadé náà Wùmí tí ò pe Fọláṣadé látijọ́ ẹ̀ ó ní kó lọ pe Fọláṣadé kó lọ bá Fọláṣadé kó lọ máa bẹ̀bẹ̀ kí ló dé tẹ́ ẹ nìkan lọ máa bẹ Fọláṣadé ìbéèrè ni jẹ́ kí mọ́mí ẹ mú mi jẹ́ kí mọ́mí ẹ mú mi jẹ́ kí mọ́mí ẹ mú mi ṣògbọ́ mú mi tẹ́ni mú mi ó bọ́ mú mi bó bá máa dúdú omi tí mo tò síwájú nù ké torí tó bá há lọ́rùn màá mú mi agogo ìgbàlà ó ti dé ẹ táàpù screen yín o bọ̀ double tap your screen double tap your screen double tap your screen. Kó mi mọ́ bàá.
eléri burúkú now kí ni ti Fọláṣadé mi bí yín léèrè wò ìwọ tó ń wò mí ojú rí ò ní fọ́ fún rere tó ń wò mí fún rere ni o ṣe bí Fọláṣadé ò sí nínú géèmù yìí wáì tó ní kán lọ bẹ Fọláṣadé wáì tí Ìyábọ̀ ń sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ tó ń sáré bàlàbàlà tó ń ṣe pòlòpòlò ká torí àṣírí tara tiẹ̀ tó fẹ́ kó tú torí o ti gba tiẹ̀ ìwọ náà ti gba nǹkan nú ẹ ti gba bribe lọ́wọ́ àwọn tó lọ́mọ tán wá mẹ́rẹ́ gẹ́lẹ́ síbẹ̀ tẹ́ ń ṣe àtàwọn tó lo ẹ̀jẹ̀ ẹ ti gbà pé àwọn oníkídìrín náà ti gba nǹkan ẹ mọ́ ti ní kẹ́ ẹ mọ́ jẹ́ kí CCTV kámẹ́rà jáde ẹ ti gbà àwọn tó gbọ́mọ lọ ṣó ẹ ti gbà ń bẹ̀ ẹ ti gba nǹkan lọ́wọ́ wọn ẹ wàá fẹ́ kásìrí yẹn tú síta ń lè rí olórí burúkú tó ń sáká apá àti pò sanwó fún Mohbad kò possible kẹ́ ẹ má sanwó fún Mohbad ẹ sì máa san fún ẹ máa sanwó fún because ó sì ní tọ̀ tó fẹ́ ṣe wọ́n wá lè má san pé wọ́n lè má ti sanwó tán fún o ọ̀tán sì sanwó fún Mohbad because ó sì ní tọ́ mi tó fẹ́ lọ gbé ṣe tán ń gbé lọ sí Amẹ́ríkà wọ́n á sì ti sanwó fún Mohbad because manager Mohbad nìkan bi léèrè lórí ọ̀rọ̀ Mohbad because manager ló máa gbéṣẹ́ wọlé manager kan béèrè ṣó ti sanwó Mohbad pé ṣé Okoye ti sanwó pé bọ̀ ìyẹn gangan wá kọ́ Ìyábọ̀ gangan ló ta Mohbad síta olórí burúkú nìyẹn ìwọ ni torí nígbà tí ọmọ yìí wà ní UK ó sọ fún ẹ Okoye tó tú gbogbo àṣírí fún ẹ wá lọ lu ọmọ sórí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹ̀yin ọmọ yẹn tẹ́ ẹ máa ráwọn olówó Nàìjíríà tẹ́ ẹ máa rí àwọn ọlọ́lá tẹ́ ẹ máa ráwọn onípò tẹ́ ẹ máa sátẹ̀lé wọn lẹ́yìn ìjọ tó bá di wípé wọ́n bá nídìí ẹni tí wọ́n fi rajà wọ́n tà ọ́ fún wọn wọ́n á pa ẹ́ nípa àyà ìwọ ni wọ́n tà wọ́n ń ta àwọn èèyàn kì í ṣe pé kí wọ́n máa gé pàtì ara èèyàn rárá o wọ́n ń ta odidi wọ́n á ta ògo ènìyàn fún wọn wọ́n máa ń ta àwọn ọmọ ológo ó ní tán fi máa mọ̀ pé ọmọ ológo lélẹ̀ wọ́n á tà pé ó yẹ lọ lò ó kí Mohbad tó kú sí Ìyábọ̀ sáré ká àbí kí Mohbad tó kú kò sọ fún pé wọ́n ń lé o ó sì wájú gbà tó kú tán ń tẹ́ fi mọ̀ pé Ìyábọ̀ ò ní tí ó ṣe kí ni ti Fọláṣadé nínú kéèsì tó wà lẹ́ẹ̀ níbèrè mi torí Fọláṣadé tá à ń sọ nípa rẹ̀ yìí kò sí nínú géèmù yìí torí pé Kẹ̀rímọ́ ní pé kán máa bọ̀ ó wá ń sáré ká oníkánmọ́ tú àṣírí tàbá wá wí tán wá ní ẹgbà police station lọ ẹgbọ̀dọ̀ IPRO lọ ẹgbà sí kéèsì torí pé ẹ ti mọ plan yín tẹ nílẹ̀ ẹ ti mọ tó wà nílẹ̀ ṣé bàbá tó lọ tán tí Wùmí bú bàbá lókè lórí òkè chọ́ọ̀chì tí bàbá dẹ̀ bọ́lẹ̀ tó lọ sí police station tó wà ní nearest tó lọ rìpọ́ọ̀tì Wùmí tí ọlọ́pàá dẹ̀ ń sọ fún pé kó padà síbi tí kéèsì yẹn ti wá kó lọ sọ ńbẹ so ni ó wà lọ police station tí wọ́n wà dá lóhùn àlọ lórí burúkú ní Ìyábọ̀ ń bọ̀ wá tú àṣírí ẹ̀. ó pè mí ó bẹ̀ mí for almost 1 year now tí Mohbad ti kú ó pè mí gbà tó ti wá pè mí yẹn mo ti wò pé ọmọ àgbà lèmi náà ó bẹ̀ mí ó dẹni mo ti gbọ́ mo ní máa bẹ ṣàdúrà lójú ẹ̀ mi ò jẹ́ nǹkan kan èmi tó wá pè tó ń bẹ mo ṣe wá wò pé àbí jẹ́ kí n sọ nǹkan tẹ̀ ń ṣe yìí ẹni tó ń ṣe irú ẹ̀ nínú yín ìdí tí ẹ fi ń pòsì ìyá Mohbad irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ sẹ́yìn. àṣẹ. ohun tó ṣẹlẹ̀ sí tẹ fi ń gbárùkù tí yẹn tẹ fi ń pòsì ẹ̀ tẹ fi ń darí boríbo tẹ fi ń kọ́ ọbọ̀ brain ẹ̀ ó máa ṣẹlẹ̀ sí yìí. àṣẹ. ìwọ tó mọ̀ ọ́bú tó ní Mohbad tó ní àtúkútù ẹ̀ lọ́nà òun tẹ́ ẹ̀ sọ oríṣiríṣi èmi ò tí bá yín lọ́wọ́ sí tẹ́lẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá yín lọ́wọ́ sí i. gbàgán. nítorí pé kí ni ẹni bá dalẹ̀ balẹ̀ kú Álímì lórúkọ táyé ń pelẹ̀ náà. yéèpà. ẹ ń ṣe bó ṣe wù yín ẹ ń fíńgà ẹ ní brain. kò dáa. nítorí pé ìfinúwénú ìdẹ̀lẹ̀ blame òun náà ìfinúwénú Wùmí ìfinúwénú ló pa Mohbad o ṣòun rántí ẹ̀dálẹ̀ náà ni. If not that kí ló dé tó ṣe ń sẹ̀ǹdì ipò apologize sell online of which kò ṣe. mrs mi ní support ẹ̀ mo fẹ́ máa wo yín níran. ṣùgbọ́n ètò. so ó parọ́ ni. ẹjọ́ ẹ tó bá rí post. àṣẹ kò ṣe é tẹ́yìn náà bá dẹ̀ rí ẹ rí wípé apology tí wọ́n ní ìyá Mohbad ṣe yẹn ẹ rí pé King White King White sórí pọ́ dàlẹ̀ ni ẹ ọ̀dàlẹ̀ ni ẹ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ ó dẹ̀ ń ṣe sí wúmà yẹn ṣó yẹ kó o ṣerú nǹkan tó ṣe fún wúmà yẹn ó wá gbé wúmà yẹn wá sí pọ́plíkì ẹ wá kọ́ọ̀tì ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ eléyìí tó kọ́ ẹ wá dún ẹ mọ́ ti Wùmí
èyí tí Wùmí tẹ́ ní kí Wùmí ṣe ẹ lọ gbé fún woman yẹn kẹ́ fi manipulate woman yẹn ẹ wá gbé wá sí public ẹ wá ń play game tẹ́yìn náà dẹ̀ bímọ tẹ́ ẹ̀ dẹ̀ máa bímọ ó dẹ̀ pé rẹ̀ ní àjìjàngbara ṣe irú jàngbara tiẹ̀ tán jáde tán gbèsè yín ikú tán gbèsè yín ìkà tán gbèsè yín ọ̀dàlẹ̀ èèyàn tí wọ́n fún rẹ̀ gan mọ̀ wípé ọwọ́ Wùmí ò mọ̀ ọwọ́ rí ò mọ̀ nínú ikú tó pa ọkọ rẹ̀ fúnra yín mọ̀ tí wọ́n bá sọ fún mi pé ó mọ̀ ọdún náà máa ń ṣe aborídèpò nítorí OPC ni ẹ́ OPC ni ẹ́ ṣùgbọ́n gbé ara ẹ̀ bọ́ta kó wá bú ira ilẹ̀ ọgọ́rùn afọkọ́yẹrí alápòkà gbé ọṣẹ rẹ sí orí ilẹ̀ kó wá bá mi ta omi títí sí kó wá sọ wípé ọwọ́ Wùmí mọ́ clean kí ọwọ́ rẹ̀ báyìí sọ pé ọwọ́ rẹ̀ méjèèjì ó clean nínú ikú tó pa Mohbad pé tí ọwọ́ rẹ̀ bá mọ́ níbẹ̀ gbogbo ikú gbígbóná tí wọ́n fi pa Mohbad kó má ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n tí ọwọ́ rẹ̀ ò bá mọ́ ikú gbóná tán fi pa Mohbad kan fi pa ọkàn fi pa ọmọ ẹ̀ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run kó wá bọ́lẹ̀ kó kúrò torí ẹ ti so oògùn ẹ ti gbogbo ẹ bẹ́ẹ̀ ti saborídé pẹ̀lú wọn bá ṣe pè fún ẹ kò lè wálé ṣùgbọ́n àṣepamọ́ ló wà àṣegbé kò sí nínú ayé torí wípé gbogbo ń tẹ́ ẹ bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni bódì lọ́la gbogbo ń tẹ́ ẹ bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn ni bódì ọ̀la o mọ́ gbàgbé pé tí wọ́n fi ń pe ibà fúnra rẹ̀ lénìí àwọn ìjà tí ibà náà ti jà ní ìgbà náà lọ́hùn ń lórúkọ tẹ́ ẹ̀ ń jẹ tán fi ń pè yín lọ́mọ ibà nígbà ayé wọn lọ́hùn tí ibà kó tó di pé wọ́n arrest ibà so mọ̀ pé ibà ṣe iṣẹ́ ńlá kan ní ìgbà náà ni iṣẹ́ eré ní ibà ṣe nígbà náà ìjà tí ibà jà ní ìgbà náà tí wọ́n fi arrest ẹ̀ nígbà wọn lọ́hùn don't want to go deeper so orúkọ yẹn náà sì fi ń pè ní ibà o tán sì fi lè fi jo ìpele náà ṣe nǹkan kan ẹ̀yin náà ẹ wùwá rẹ tán bá ń pè yín ní OPC kò yẹ kẹ́ máa gba àbọ̀dé kẹ́ máa dalẹ̀ ṣé tí orílẹ̀-èdè bá fẹ́ dá ṣe bẹ́ẹ̀ ṣe ń wúwo lórí burúkú ní ìlú ó ṣe dá kẹ́ ẹ rí ìwà ìkà kẹ́ wá máa mú ara àta ìwọ fún rẹ mọ̀ pé bàbá ìyá prime boy àwọn tó kù wọn ò sí nínú ilé àwọn tó gbénú ilé ẹ mú ẹ dẹ̀ gbọ́ pé Ìyábọ̀ Òjó sọ wípé inú ilé ni Mohbad kú sí inside the house tá a ti ń wí ti gbé táwọn tíìmù yín ń purọ́ pẹ́ rárá tán fún àwọn ní èpè sọ̀mù pé ní ọjọ́ tí wọ́n gbé mi wá orí péjì yẹn jọ ẹ ohun tí mò ń sọ ní ọjọ́ náà ni pé inú ilé ni Mohbad kú sí tí mo bẹ̀rẹ̀ sí ní narrate wípé inú ilé ló kú sí níjọ́ náà wípé rárá ẹ ń bá mi jiyàn ẹni rárá pé inú mọ́tò ni tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣépè fúnra yín tẹ́ bẹ̀rẹ̀ sí ní tẹ èpè fúnra yín ìjọ yẹn tó bá rántí ìjọ yẹn náà ni Kẹ̀rímọ́ kọ́kọ́ bá mi sọ lórí péjì yín lórí péjì tèmi ìjọ náà tẹ́ ẹ pa irọ́ burúkú ìjọ náà tẹ́ níbẹ̀ mo nínú ilé ló kú sí ẹni bo lèmi ti rí ẹni pẹ́ẹ́bọ̀ ló lóun fẹ́rẹ́ gẹ́gẹ́ gbogbo ẹ̀yin fẹ́rẹ́ gẹ́gẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ́jọ́ náà tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú mi tẹ́ bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi sí mi ìjọ náà sẹ́nu ilé yẹn kọ́ wá ní Ìyábọ̀ Òjó yẹn ló wá sọ báyìí pé inú ilé ni Mohbad kú sí àbí Ìyábọ̀ Òjó ò padà sọ àbí wò ó fẹ́ ti gbọ́ nígbà tí Ìyábọ̀ Òjó nínú ilé ni Mohbad kú sí CCTV camera ó ń bẹ ní ìta wípé nínú compound wọ́n ṣe CCTV camera sí báwo ni CCTV camera tí wọ́n tó wà nínú compound ṣe máa rí ikú tó pa èèyàn nínú ilé tó ṣe máa yí 360 degree adẹ̀ nínú ilé ló kú sí ẹni rárá irọ́ náà pamọ́ Wùmí ṣé kò wá yẹ kẹ́ ẹ wá question ẹ̀ bó tilẹ̀ pé yìí ti mọ òtítọ́ sì ti sọ yín di òmìnira torí ẹ mọ orúkú tó pa ìmọ́lẹ̀ ṣùgbọ́n èyí wá wò pé kẹ́ ẹ bò láṣìírí àṣírí òṣìkà kan ò ní bò nínú ayé ọmọ àǹtí mi àṣírí òṣìkà kan ò lè bò nínú ayé gbogbo ń tẹ́ ẹ bá fi rọ́kó jọ gbogbo ẹ̀ ló máa tú. ẹjọ ẹni tó bá rí pósì kó bá mi ní nkẹ mọ wọn mi jẹ àti ká ẹjọ ẹni tó bá rí pósì kó bá mi ní nkẹ mọ wọn mi jẹ àti ká ní mọ ṣẹlẹ ní ìsìn tẹ́ bá fẹ́ mo fẹ́ support yín ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní mi fún yín ní full support because mo wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé me can become a changed person. Yeah, we consider, we give chance. But èmi ò kí fún yàn ní chance jẹ kan lọ. O lè ṣe ibi tó máa ń pè ẹ́ ó burú, ó strict. O post èèyàn, ibi tó ti ń bẹ gbogbo yín pé òun ò fẹ́ jà, òun ò fẹ́ dààmú, ò fẹ́ wàhálà, ó meet orúkọ, voice tiẹ̀, ó wá post tiẹ̀. Kí ló ń try láti sọ yẹn? Manipulation. Ó jẹ́ kó máa bu ẹni tí ò tó ń bu ẹni tí ò tó ń drag ẹ̀ nítorí pé fíìmù kò sí nǹkan tẹ́nibọ̀dì máa ṣe fún yín
máa ṣe mẹ́wàá fún yín. Okay. Bẹ́ẹ̀ ni mo sọ sórí ìjà tèmi bá yín jà kò ń ṣe ìjà gbogbo ìtọ́ máa yín jà yẹn ìjà tèmi kéré o ìjà tí wọ́n kéré ó kéré sí tèmi kí ló dé ń dragẹ̀ nítorí bẹ́ẹ̀ ipò ọmọ ẹ̀ kú ẹ̀yìn tá láti ẹ̀ńtà ẹ̀ ó mọ̀ pé gbogbo nǹkan tó ṣe ẹbí wa ló ṣe sí ìgbà tó ẹ̀ bóun ló lè fún wa lọ́wọ́ sọ wo this time the battle line has been drawn between me and you because I mean Wunmi you call me you beg me and I'm trying to consider you I don't want trouble for anybody mo tún sọ bá ń tẹ̀ka mi pé mi ò fún 100% support wa lọ ń ṣe rubbish everything you want to post you want to defend yourself alone you love yourself alone why is it done you don't consider anybody's family kọ kílẹ̀ kúlà kílẹ̀ kúlà kí ni problem yín náà ẹ lè fi sílẹ̀ ẹ ti jọ ṣe olóhùn bá yín ṣe mọ́ ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó wà lórí ọwọ́ ẹ̀ wá ìtẹ̀ṣe pòsì ẹ̀ ibo ti bẹ̀ yín o àǹtí Ìyábọ̀ ẹ mọ̀ pé mi ò jáàgì yín rí I respect you so much ẹ̀yin náà bímọ sí yín o ẹ̀yin náà bí ọmọ sí yín ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín tí mi ò bá ní tí ẹ bá ṣẹ̀ mí ni màá sọ̀rọ̀ ni ò ní láṣẹ fún yín tẹ bá tó ń ṣe bí mi àbí tẹ lọ ń wá ẹ jẹ́ kí n sọ fún yín mi ò kí n bá yàn jà lọ́dúnárì o mo máa sọ fún yín pé omi inú kọ́ọ̀pù máa ń gbéyàn lọ òótọ́ dẹ̀ ni mo sọ fún yín yẹn tẹ́ bá mú kẹ́yà máa lọ mọ̀ ẹ ṣọ́ra yín gidigidi gan kí ló dé ọmọ ti kú mo ti wò bí ẹ fẹ́ kó nísìnyí nǹkan tó yẹ kí n dákẹ́ ni wípé mo ń wò wípé kòrónà máa tó bẹ̀rẹ̀ o ò tí mọ bí tí fèsì ẹ lọ wù mí you are still doing this ìwọ tó yẹ kó dákẹ́ kó máa wòran òun kó àwọn bloggers ìjọkọ̀ máa fight fún ẹ can they fight for you what is the result of the fault in the past you are complicating the issue for yourself for all the families what is wrong with you ẹjọ ẹni tó bá ṣe wá rí ìwọ oní kọ́mẹ́ǹtì òfò eléèbú ìyà tó mọ ìbúbú tó bè pé iṣẹ́ nítorí àwa nítorí ẹbí mi tó ní ẹ̀wọ̀n ọ̀dà ẹbí mi ò lẹ́bí gidi nínú yín o mi ì lè blame ẹ lẹ́bí gidi ẹ máa kọ́mẹ́ǹtì èpè sẹ́bí ẹlẹ́bí ẹni tó ń ṣépè fún kò ṣe kó mọ̀ ẹ́ rí kó bú ẹ kó bá ẹ jà bọ̀ nítorí kó sọ̀rọ̀ tí kò dùn mọ́ ẹ òun lépè àsìkò tó máa wọn kọ́ọ̀pù ẹ fúlù ló wà yìí o ṣòwárì tó bá ti lè rù ìwà táwọn ọmọ ẹni kò ṣe torí tó bá ṣẹ́ fẹ́ mi èmi àbúrídèpè nù mí ní mí ní ìwà níjẹ́ képe yẹn lọ lọ́fẹ̀ẹ́ lófò màá bẹ́ẹ̀ fi kún un nínú ọdún yìí sórí ohun tí mo fi ń ṣe fídíò yìí nǹkan tó sún mi tí mo fi ń sọ̀rọ̀ tí mo fi ń ṣe fídíò yìí ó máa ṣẹlẹ̀ nínú ilé ẹ̀. mi ò gbogbo ẹni tó bá ti kọ́mẹ́ǹtì òfò. ṣòwárí gbogbo àwọn bloggers òfò tí wọn ò níṣẹ́ tó yẹ pé ìdí ọ̀rọ̀ Mohbad lọ ti ń jẹun tí wọ́n sún wọn ìyá Mohbad lè pé tí wọ́n mú ara ẹbí ẹ̀ lè pé tó wá sọ pé pèèyàn ò tó tún gbé lọ́dọ̀ tèmi àsìkò tí màá bẹ wáyé tó máa sìn ló wà mi ò ní jẹ́ kẹ́ ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi mo promise yín ìwọ ní kọ́mẹ́ǹtì ìyàwó lórí burúkú ní kọ́mẹ́ǹtì sọnù nítorí tí mo ṣe close comment section mo ti ṣí sílẹ̀ fún ẹ báyìí o kó máa lọ kọ́mẹ́ǹtì ìyà kó máa ṣe kọ́mẹ́ǹtì sọnù kó máa wọ̀n yá ẹ lépè kó lè nínú wọn lépè kó máa wọ́n ẹbí ẹ lépè sórí ìtọ́ ọmọ ẹ bá ti lè rù tọkọ ẹ lè rù tẹ́bí ẹ lè rù òun ni kó máa wọ̀n o tó bọ́rọ̀ yóò kùn ẹ́ tọ́mọ ara ń ta ẹjọ́ lọ́mọ lọ àbí ara ń ta ẹjù mi lọ mo mọ̀ kó máa ta ẹ̀ ṣe bíbẹ̀ lójú kò sí ló ti ń káàṣì cruise ẹ̀ ibẹ̀ ló sì ń ṣèṣì cloud o ti mọye káàpù tó gbà lórí ikú Mohbad ìyẹn ò tó ẹ ò gbẹ́nu ẹ̀ ò ń sọ̀sọ̀kúsọ kiri ìsọkúsọ tó ń sọ yẹn nítorí ọ̀rọ̀ ẹ̀mí àtẹ̀bí mi ọmọ àsọ nínú ilé ẹ lọ́dún yìí nítorí ọ̀rọ̀ nǹkan táwa ṣe fídíò yìí nítorí ẹ̀ lọ́nà ṣe máa ṣe fún wọn náà àkọ́bí ọmọ ẹ máa ṣe nítorí ẹ̀ ọmọ máa ṣe nítorí ìkejì ọmọ ẹ̀ nǹkan tó bá fẹ́ ni kò máa kọ́ comment section fídíò tí mo bá ti ṣe sórí mi ìnira dúró lóyìn yẹn nìkan òun mo ti rẹ́dì fún yín torí olórí burúkú ni àtàwọn bloggers ti wèrè tẹ́ ń kó kiri tẹ́ ń kó jọ tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ lábọ̀ ẹ̀yin ṣe sí cloud èmi tí mi ò ṣe sí cloud tí mo jókòó mi jẹ́jẹ́ tí mo ṣe fídíò torí inú ń bí mi wà á tún bọ́ sí ọ̀la wà á lára ọmọ ń ta ẹ́ wà á ní òun ṣe pé nítorí Mohbad onírọ́ ó lè kọ́mẹ́ǹtì orí burúkú ìwọ bloggers tí inú bá ń bí ẹ tó mọ̀ wípé ọ̀rọ̀ yẹn tẹ́ lára gba station lọ
ọjọ́ kòrónà gbàbẹ̀ lọ kó lọ sọ tẹnu ẹ kó lè mọ̀ ìṣòro ó ṣojú ẹ̀ náà ó dẹ̀ mẹ́ tó pa ó má sọ jẹ́sì pé má rò ó lọ síbẹ̀ kó lọ sọ. ṣé wàá rí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ jọ tẹ́ bá rí pósì mo fẹ́ kẹ́ líǹkì ẹ̀ mọ́ màmá Jordan Kàrímù èmi àti yín àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ìjà ni torí mo hate kí èèyàn máa dalẹ̀ láyé mi mo ṣe wà yìí ẹ ti jọ wà láti ilẹ̀ tí ò bá ṣe mọ́ kò ń ṣe by force ẹ filẹ̀ kóun náà wà lórí ọwọ́ ẹ̀ tí ò bá fẹ́ ṣe pẹ̀fẹ́ anybody ó sọ fún yín pé òun fẹ́ unity ṣe bí mo gbọ́ gbogbo voice note tó ṣe kò dá yín náà ó lóun ò fẹ́ jà yín náà lẹ lọ ń gbọ́rọ̀ ẹ lọ ń gbé kiri kò betray yín kí ló dé tẹ wá tó wá ń gbé voice ẹ̀sẹ̀ kọ́ lè kẹ́yìn máa fi kẹ́lẹ́ fi protect ayípẹ́ wò ó sì bẹ̀ mí o. gbogbo yín pátápátá as at this time tí mò ń sọ̀rọ̀ yìí láti ìṣẹ́jú ìlọ sórí ìwọ tínú ẹ̀ ń dùn nínú ikú Mohbad tó fi ń cash out tó wá gbé ẹbí àti ẹ̀jẹ̀ Mohbad ṣépè àbí tó ń dalẹ̀ sórí ohun tó pa Mohbad yẹn ibi tí òkú ẹ̀ ní ìdè ibẹ̀ ló máa ṣẹ̀sìn dé ibi tí òkú ẹ̀ ní ìdè ibẹ̀ ló máa ṣẹ̀sìn dé ṣòwárí ìwọ náà wàá fi pé ènìyàn o kọ́dún tó parí mo promise ẹ̀ mi ì sì bá yín níjà o mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín ni sórí ibi tí òkú gbogbo nǹkan tó bá wù yín ni kẹ́ máa ṣe o ẹ kú mọ̀ pé bí ẹni lẹ́bí lẹ̀ ń ṣe sí ẹ mọ̀ èmi ò kí mo máa ń sọ kí ní kan fẹ́ pé mi ò kí ń báyàn jà lásán tèmi ó ti mọ orúkọ mi àbí mọ orúkọ mi kí wò kémi náà kí n láyè sí ẹ èyí tẹnu ẹ gbó ṣáṣá nínú yín sọ̀rọ̀ níṣẹ́ kó máa ṣépè àbí tọ́wọ́ níṣẹ́ kó máa bú ìyá Mohbad kó máa bú àbúrò ẹ kó máa bú ọmọ ẹ tètè kiri àwọn àtiwọ́ tó wà ní comment section mo ṣẹ̀ṣẹ̀ tún láyè sí yín ni ṣùgbọ́n ọ̀nà tẹ́mi máa gba yín jà oníṣọ̀nà tí gbogbo ayé ń gbé bàbá yín jà yẹn o dáradára tí má gbé babẹ̀ tó máa tún gbé babò míì fún yín torí ṣe onídàbẹ̀ ń pé ẹ níṣẹ́. o ṣeun gbé jantí rẹ o ti fẹ́ fún pa o ti fẹ́ fún wúmà yẹn pa gbèjà rẹ. corona inquest máa bẹ̀rẹ̀ kò sí ìyá Mohbad o Wunmi o any one of you cannot stop it. You cannot stop the justice and inú ìtajọ wà yìí this is the new era mi ò ráyè tí mi ò fẹ́ rí sí rò ẹ wá tún lọ ń ṣe bullshit èèyàn sọ fún yín pé òun fẹ́ kẹ́nìbọ̀dì jà àbí ẹ̀gbọ́n nínú voice note ẹ̀ ìyá Jordan Mummy J ẹ máa gbọ́ gbogbo nǹkan yìí o all this thing was caused by Wunmi ìwọ ló ń dá sílẹ̀ if not why is it that you are posting a voice note ìgbà tó rẹ̀ ìṣẹ̀lẹ̀ náà mo sọ pé kó má máa post anything ó ṣàfẹ́ máa post láti di defend ara ẹ̀ ó lẹ́ lọ́ ṣe DNA solve problem ara ẹ̀. ó ṣọ́ọ̀kì mọ́ bá kan Wùmí wọ́n ní kó lọ ṣe DNA gbogbo yín gan mọ̀nà lépọ̀ ìkọlẹ̀ lọ́mọ Wùmí tẹ bá gbọ́rọ̀ tí wúmọ̀ yìí sọ ó ní Wùmí ó ní ó sàn post láti fi defend ara ẹ̀ ó sàn post láti fi defend ara ẹ̀ ó dẹ̀ lè bọ́nú eléyìí tó wà lẹ́yìn ó dẹ̀ lè sọ DNA test ó dẹ̀ lọ ṣe DNA Wùmí wọ́n ní ó lọ ṣe DNA Marita be like Maria àgùntàn Joseph ń gbọ́ pé tẹ bá ti ń dòdò kúdò tẹ bá ti ń ṣèṣe kúṣe ẹ padà gbóyún ọba fọ́sùn ìjọ tẹ bá ti ń ṣèṣe kúṣe tẹ́ ń pinná ká ẹ pín débi tẹ́ ẹ rò ìgbà tó mọ̀ pé olóyún kí ló tó lọ gbé fẹ́ lómi Marita be like Maria àgùntàn Joseph máa bí Jésù you no fit like that o and I dey pass bad ya o olórí burúkú you are including many people. Go and do the DNA. Why are you causing trouble? Why are you disturbing all the family? Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ jọ tẹ́ bá rí post. Honestly tán bá ń Wùmí destroyer ni Wùmí dalérú ọmọ òfò ọmọ àgbákò Wùmí ń dalérú ọmọ odidi ilé onílé òfò kéèyàn dẹ̀ mọ́ odidi ilé kan kó dẹ̀ fọ́ papọ̀ kẹ́ẹ̀dẹ̀ fọ́pọ̀ Fọláṣadé dákun àsìkò tó kó gbèjàntì rẹ̀ a fẹ́ kó o dìde tán má wò pé ti sẹ̀ gbogbo iná lẹ́mọ̀ ya Mohbad ò pé ó easy láti lè control láti lè manipulate ó easy láti lè manipulate dàfà àǹtí rẹ mọ̀jẹ̀ kan mọ́ àǹtí rẹ mọ̀jẹ̀ kan
kí náà ń pè é mọ̀jẹ̀ kan fojú ẹ̀ gbolẹ̀ nígbà tẹ́ ẹ lọ gba voice note lẹ́nu èèyàn tẹ́ wá gba voice note yẹn tán tẹ́ wá ń parọ́ tẹ́ wá ń fi voice yẹn ẹ wá kọ́ títí yín kúrò ńbẹ̀ ẹ wá mú títí ẹ̀ ń lẹ gbé jáde ẹ jẹ́ kí n play voice note yẹn fún yín. ṣé ń gbọ́? Manipulation ni o. Wọ́n purọ́ pọ́n bá wù mí já wọ́n ń parọ́ fún ìyá Mohbad pèsè náà bá wù mí náà jà wọ́n wá manipulation voice note ti wù mí wọ́n lọ gbé fún ìyá Mohbad ìyẹn náà wá rò pé lóòótọ́ ni wọ́n bá wù mí já nìyẹn wá olórí burúkú ọmọ òṣì játijàti ọlọ manipulate ìyá ẹ̀ èpè mú ọ máa mú ọ kò sí bó ti fẹ́ ṣe èpèlé ó mú ọ èpèlé ó mú ọ. Ó kù tọ́jú Liam definitely Liam kò rí Liam ìyá Mohbad ò rí Liam ó kù tọ́jú Liam ìyẹn mi pé kò rí Liam gan bó bẹ́yàn bá kíyàn pé ó kù tọ́jú ká sọ pé bí oṣù kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin lèyàn ti bí oṣù méjì mẹ́ta lèyàn ti fojú kányàn náà wọ́n pé ẹ kù tọ́jú ilé o ẹ kù tọ́jú ara yín o ọjọ́ kò lè jẹ́ ẹ kù tọ́jú ọjọ́ méjì ò lè kù tọ́jú olórí burúkú. Ai! Ai! Ọlọ́run èmi gan pítì rẹ̀ wọ́n ń lo wúmà yìí tẹ́fẹ́ bó ṣe ń da orí wúmà yìí ríboríbo bẹ́ẹ̀ ṣe ń dorí ìyá Mohbad ò dá o Ọlọ́run ò ti yàjẹ̀ yìí o ẹ̀yin lẹ́ ń ba wúmà yìí o èmi mọ̀ pé manipulation ni mi ò lè bàjá pé torí gbogbo fọ́ọ̀sì síta ọ̀run ti fi hàn mí already ìyìn lè bàjá. Ṣé gbọ́ yóò ti gbìjà ọkọ rẹ̀ ó ní kẹ́ mọ́ bu ọkọ gan mọ́ ẹ ti fẹ́ fún pa nígbà tẹ́ ẹ fún pa ẹ mọ́ fún pa mọ́ ó ti ní ẹ mọ́ fún ṣé mo sọ pé ojú ìyá Mohbad ti wálẹ̀ tó bá pójú ò wálẹ̀ ni kò ní sọ fún pé ẹ mọ́ bá Dòsí gan jà mọ́ ó ti mọ̀ wípé Dòsí ò sẹ̀yìn olórí burúkú nìyẹn ó ní ẹ mọ́ bàbá Mohbad jà mọ́ ó ní ẹ mọ́ bú bàbá mọ́ ó ní ẹ mọ́ nà lára mọ́ kílẹ̀ tó ń fẹ́ ó lẹ̀ ń fẹ́ ó ní ẹ má bú mọ́ ó ní ẹ má bú Dòsí mọ́ ìyàwó Dòsí ní ẹ má bú Dòsí fún un mọ́ èmi tẹ́ pé ńgbà tẹ́ fún Dòsí gbẹ tẹ́ ti fún Dòsí gbẹ ó ti mọ̀ pé orí ilẹ̀ mú pàṣán wá ó ti wá mọ̀ pé tó bá tó dẹ pàṣán yẹn lẹ́fọ́ ẹ lè bẹ́ orí ìdànù ó ní ẹ má bú Dòsí mọ́ ẹ fi Dòsí lẹ̀ ó ní ẹ fi Dòsí lẹ̀ pàpáyàn níyìn olórí burúkú ẹ fi Dòsí lẹ̀ ẹ jẹ́ ká gbélé ṣé ẹni kóló ìbùkún lọ́mọ yìí. Wùmí. Comfortable with it, like Satani blocking me, everybody blocking me, there's nowhere to go. Oh, you can pay, God of Satani that will also block me. Can wait to block everyone, everybody. Wùmí Àṣànà àjẹ́. Ọmọ ń pa ẹ bá ń gbọ́ pẹpẹ ẹ̀rọ
ṣé ìwọ tó o pè sórí show tẹ́mì níjọ́wọ́ ní gbogbo ìgbà tó fi búyà Mohbad yẹn ó máa wà lórí show tó ń búyà Mohbad tó ń bú Kẹ̀rímọ́ ṣebí tó yẹ kí Kẹ̀rímọ́ sọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó nìyẹn tó rẹ́rìn bẹ́ẹ̀ tó ń pọnpọn gilálá olóbùkún ọmọ òṣì lílálà ńlá bẹ́ẹ̀ tẹ́ ẹ ti ṣe pé ìwà àti Ìyábọ̀ Òjó ti ṣe tú sọ̀mù tán nulẹ̀ tẹ́ ẹ ti lọ ṣe lórí búkú tán nulẹ̀ tó ńlá tó wá mú ẹ tó tán open kámẹ́rà fún ẹ bẹ́ẹ̀ tí Ìyábọ̀ Òjó kí sí ẹ wọ́n mọ̀ tí búyà Mohbad gbogbo gbà náà àbẹ́lẹ̀ tí Ìyábọ̀ Òjó lọ sí ní ẹnu ọjọ́ mẹ́ta lọ́dọ̀ Ọ̀túnba àbí kí náà porúkọ ẹ̀ tán kọ́ọ̀tì ṣó wọn because gbogbo lèmi ò kí wò wọ́n kọ́ọ̀tì àwọn tó ń kọ́ọ̀tì ṣó wọn ni lọ́dọ̀ Ọ̀túnba tán ló lọ sí ibẹ̀ ní Ìyábọ̀ Òjó wọ́n mọ̀ ń búyà Mohbad lọ́dọ̀ Ọ̀túnba náà wọ́n mọ̀ búyà Ìyábọ̀ Òjó Ọ̀túnba náà mọ̀ búyà Mohbad ó mọ̀ fẹ́ bù pa so Ìyábọ̀ Òjó ò rí wo ò rí ọwọ́ ní gbogbo náà blọ́ọ̀kì ẹ torí pé okùn mẹ́rin ó torí bọgbó ó fẹ́ ké o kò má lè ké o ojú ẹkùn yìí pọ́n ìrù ẹkùn yìí le ojú ẹkùn yìí ẹran tán fún yẹn tán fún Láńre bí Dáre sí tiẹ̀ ewúrẹ́ tán fi lé lọ́wọ́ tí wọ́n ní kò gbúdọ̀ lọ ẹran ojú ẹkùn ti pọ́n bá ìrù rẹ̀ gan gbóná ó ti dákùn mọ́ wọn lọ́wọ́ ó wá ṣe damage control ta ó wá ní kó parọ́ pé wọ́n ti gbogbo náà ti blọ́ọ̀kì ẹ ó wá lọ gbé fún Ìyá Mohbad ṣé ọ̀rọ̀ kékeré tí Ìyá Mohbad sọ nìyẹn mú ibi tẹ́ ẹ ti sọ fún Ìyá Mohbad pé kó sọ báyìí tẹ́ ẹ ti manipulate pé nǹkan báyìí ni kó sọ jáde lẹ́nu ẹ̀yin wá cut ibẹ̀ yẹn kúrò ẹ rí i pé fídíò kékeré ẹ rí i pé voice yẹn ìparí nu nígbà tán ti kọ́kọ́ bẹ̀ tán ti bẹ̀ Ìyá Mohbad tán ti manipulate ẹ̀ tán wọ́n wá lọ mú ti tààrin yẹn ẹ̀ẹ́dẹ̀ Dáre ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin pípù yìí ó dẹ̀ ń péré lájìjàngbara ṣé èèyàn tó ń jìjàngbara máa ṣe manipulation tó ń ṣe kí ló tẹ̀ ń banú lé jẹ́ ọwọ́ mú ọ̀rọ̀ pé kí wúmà yìí lè di ẹni tó ń fojú ẹ̀ gbolẹ̀ kó ti wá bẹ wù mí ń ta. So if they block me, please, ṣé ń gbọ́rọ̀ irọ́ ni o. Please, like I've been down, I've been in tears, like me, like I could not eat because I want for Mama. Mama is actually a good person. Rí pé bó ṣe sọ̀rọ̀ yẹn rí pé ṣé wọn pé kì í ṣe bó ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ nìyẹn inú ẹ̀ dùn sí nǹkan ṣe fún Ìyá Mohbad. Nothing has been affecting me like more affects me gan. So I know mo pé nífẹ̀ẹ́ mi mo dẹ̀ mo pé love me and also enjoy please I'm begging you and I think mo kọ́ ẹni tẹ́ mo pé look and I pray God bless everybody I shake all like my heart I love everybody and please I'm begging you please like for now it's for the joy alone I give Mama as my mom please thank you so much God bless you thank you I love you all. Ṣé ń gbọ́? Rí wípé nígbà téèyàn bá fọwọ́dù nǹkan síwájú fi voice yẹn pọ̀ jù máa lọ wọ́n wá fọwọ́dù yẹn síwájú ní ti Ìyá Mohbad tẹ́ ń rí yẹn. ìfúntura Ọlọ́run ní kọ́kọ́ ni mo bí ìgbà tí ó kò tẹ́lẹ̀ gba gbogbo ẹ̀rú báyìí àwọn ọmọ tó kú nǹkan gbogbo àbí àwọn tó fẹ́ jèrè ọmọ ẹ̀jọ ẹ̀rùn mi lọ́wọ́ èyí ò tó fẹ́ jèrè àwọn ọmọ sí tẹ̀sẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ sí kí wọ́n mi lọ́wọ́ èèyàn Ọlọ́run máa ń lo Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá. Sẹ́ẹ̀rì voice note tí wọ́n play fún Ìyá Mohbad nìyẹn tí wọ́n purọ́ wípé tí Wùmí yẹn náà sẹ́ndì sí Ìyá Mohbad ó ní Ìyá Mohbad fi ṣe voice note náà fi kọ́ wọ́n dẹ̀ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí wúmà yẹn sì bínú wọ́n wá mú voice yẹn wọ́n wá rí kídùsì gbogbo ibi tán ti bá a sọ̀rọ̀ wọ́n fa ogo bẹ̀ yẹn sẹ́yìn ẹ̀yin pípù ìburú díẹ̀ o ẹ̀yin pípù ìburú díẹ̀ ẹ burú gẹ́ ẹ iṣẹ́ ni téèyàn bá rí yín níta kọ́kọ́ mú igi kan lẹ́gbàá yín náà kọ́kọ́ fi òkò fọ́ yín lórí torí téèyàn bá rí yín tó bá sùn tó bá jí ó yẹ ká sáré Ìyábọ̀ Òjó náà sáré kìtìkìtì ó sáré kàtàkàtà ó fẹ́ ká sírí ẹ̀ tú àṣírí ẹ̀ máa tú pẹ̀lú gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ ó máa tú wọ́n dẹ̀ ti ṣèwádìí ẹ̀ tó bá jẹ́wọ́ lọ́lọ́run sọ fún wa pé wọ́n ti ṣe investigation yẹn ó dẹ̀ ti cast already wọ́n dẹ̀ máa mú ẹ náà ti sọ yẹn wọ́n ti investigate ẹ̀ jẹ́ kí n wò ṣé fídíò eléyìí kọ́ bọ̀ wọ́n ti investigate already ó dẹ̀ ti cast ó dẹ̀ máa cast ni
ó máa káàsì ọ̀rẹ́ tó pé sórí nígbà tí ìjìyà Ọlọ́run bá dé ó ò ní rẹ́ni rà ẹ́ torí pé táìmù ti lọ wọ́n á sì máa play voice note ti Ìyábọ̀ Òjó a máa analyse ẹ̀ very soon ìyá máa jẹ yín ẹ rí i pé nínú ọ̀rọ̀ Ìyábọ̀ yẹn àwọn àṣírí kan bẹ́ẹ̀ tí Ìyábọ̀ ti sì sọ tẹ́ mọ̀ pé Ìyábọ̀ ń ló ń play gbogbo géèmù yìí ilé Mohbad ló nílé wọ́n mọ̀ ń pé ìyá Mohbad kan fẹ́ dẹrù ẹ̀ síta ni Ìyábọ̀ ó ti súta rẹ̀ lẹ́sẹ̀ gbàgbàgbà ló fi rẹ̀ sọlẹ̀ nínú ọ̀rọ̀ èèyàn ti mọ̀ pé wọ́n ló ń play game ọwá ní ẹ màmá kinní kan ìyàwó torí ìyàwó ni o lè ní kó lọ bẹ màmá ọ̀tọ́jú ẹ̀ fọ́ngbà tán ṣépè fún ìyá Mohbad lórí show o sí nílé o travel nígbà tán fún ìyá Mohbad lépè ojú tiẹ̀ rẹ̀ dẹ́ àbí ojú ti tiẹ̀ lọ sọ́nà ẹ̀dẹ́ ìwọ ò mọ̀ tó ṣẹlẹ̀ nígbà tán fún ìyá àmọ́lẹ̀ ní èpè ńláńlá lórí ìwọ travel nígbà yẹn àbí àbórí platform àwọn tó ń bú ìyá Mohbad kọ́ lọ padà tí ń lọ sọ̀rọ̀ olórí burúkú olóbò òmùkọ̀ ó dàbí pé mo ní fíìmù fún ẹ ó yẹ kí n ní mo sì láwọn ọmọ jẹ́ n kọ́kọ́ fún ẹ ní jẹ́ kí n kí ẹ ó yẹ kí n fún ẹ ní àwọn kí náà porúkọ rẹ̀ ṣébí ló wà ọ ó yẹ kí n rí ọ ojú ẹkùn yìí pọ́n ìrù ẹkùn yìí le ojú ẹkùn yìí pọ́n ìrù ẹkùn yìí le jẹ́ kí n wo ṣe rí ọ̀la ni mo máa tí bá ti ṣe analysis Ìyábọ̀ yẹn kò ní mo máa sọ tí Ìyábọ̀ Òjó bá ń sọ fún yín pé ẹ gba police station lọ olórí burúkú ni o ẹ má dá lé olórí burúkú ni o tó bá ní kí ẹ gba police station lólórí burúkú ni olórí burúkú ni o òun àtàwọn ọlọ́pàá ti jọ ń ṣe o white tá à ń sọ nípa rẹ̀ òun náà testify sí o àásọ yẹn gbà bá analyze video rẹ̀ àásọ toró náà wà lára àwọn toró ó kọlẹ̀ dídì sọ nínú voice ni ó kọlẹ̀ dídì fẹnu ẹ̀ sọ jẹ́ kí n play video ẹ̀ fún ọ jẹ́ kí n ṣe national anthem fún ẹ kí n tó gba àwọn èèyàn wá sókè kan wá kọrin fún mi ṣé lè ní mò ń wá ká ẹ má jẹ́ n play video ìlàlẹ̀ video tí mò ń sọ ní ẹ má jẹ́ n play rẹ̀ video Ìyábọ̀ torí time ti lọ. Wunmi was the one that told some people that she was the one that went to pack the stuff. She complained about one of Mohbad's old phone also that was with her that Wunmi came to take, So there was a lot of issues, and I, as a person, just tried to intervene, and obviously. Okay, Wunmi sọ pé one of her phone. So ẹ sọ pé Wunmi ló ní fóònù ni. I would always want to blame Wunmi for her because Wunmi is the young one. Wunmi is her ìyàwó, right? She's the older one, and Wunmi needs to apologize to her. So I tried to intervene and I begged Mama because I noticed that she was very angry. Do you understand that people were insulting her? You understand, on some platforms, and she felt that it was Wunmi, and I told me instantly to make sure she goes. Sẹ́rí eléèkó alólórí burúkú ni ọ Ìyábọ̀ olórí burúkú ni ọ jẹ́ fún ẹni national anthem ẹ. Ṣẹpẹtẹrì orí ìyá ẹ ti dàrú. Ṣọpọ kéku ìyá ẹ lọ́nà ọ̀run ṣíyan láyé gbọbẹ̀ nídẹ̀ẹ́nà ọ̀run ìyá olórí burúkú. National anthem Ìyábọ̀ nu national anthem ẹnu. Ṣẹpẹtẹrì orí ìyá ẹ ti dàrú. Ṣọpọ kéku ìyá ẹ lọ́nà ọ̀run ṣíyan láyé gbọbẹ̀ nídẹ̀ẹ́nà ọ̀run ìyá olórí burúkú orí ìyá ẹ bí orí àwo sóbí ìyá òfò yẹsì ìyá yẹn wú ẹ tó fi. National anthem ẹnu national anthem ẹnu yẹn ó yá demon tó ń dá. national anthem Ìyábọ̀. Ṣẹpẹtẹrì orí ìyá ẹ ti dàrú. Ṣọpọ kéku ìyá ẹ lọ́nà ọ̀run ṣíyan láyé gbọbẹ̀ nídẹ̀ẹ́nà ọ̀run ìyá olórí burúkú orí ìyá ẹ bí orí àwo sóbí ìyá òfò yìí. wọ́n lórí iye dàbí àwo sóbí wọ́n lórí iye dàbí àwo sóbí ẹ dákun kí ní jáwó sóbí ẹ bá mi gbà mí ará àdúgbò kí ní pè láwo sóbí Ìyábọ̀ ẹ dákun ẹ bá jẹ́ pé ẹ bá ń gbórí iye ẹ̀ síta mo fẹ́ wo orí iye ẹ̀ lóòótọ́ àti lódodo bóyá ó ju àwo sóbí. wọ́n lórí ìyàwó rẹ̀ dàbí orí àwọn sọ́bí. Ṣẹpẹtẹrì orí ìyá ẹ ti dàrú.
ṣọpọ kéku ìyá ẹ lọ́nà ọ̀run ṣíyan láyé gbọbẹ nídẹ̀nà ọ̀run ìyá olórí burúkú orí ìyá ẹ bí orí àwo sóbí ìyá òfò ìyá ẹ̀sìn ìyá yẹn ń wù ẹ tó fi di demon tó ń da ó dẹ̀ ń da community ó dàrú ó sásábẹ́. ó da community rú olórí burúkú Ìyábọ̀ ti da community rú ó ti da Nàìjíríà rú olórí burúkú ó bàlú jẹ́ sọ̀kan kéku wọ́n lórí ìyá ẹ̀ bí àwọn sóbì. Orí ìyá ẹ̀ bí àgbọn Bàdágìrì èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o national anthem ẹni lórí social media ló wà national anthem ní kílódé àgbáyé mọ̀ pé o ti da community rú wọ́n mọ̀ pé wọ́n ló máa ń sásá bẹ́ẹ̀ kú Ìyábọ̀ Òjó ti bayé jẹ́ on a good day tínú ẹ bá mọ́ o ní láti sọ pé anybody kó dárúkọ ẹ you come with your receipt mo yọ ọdún tó fi ń drag mi bí ni I always come with my receipt ó ṣí èrè ó yá wèrè ẹ jẹ́ fún mi 1 minute jàre jáde síta tẹ sọ pé ẹ fẹ́ justice nígbà tó sọ pé wọ́n dó ọmọ ẹ̀ tí wọ́n ní ìhòòhò ọmọ ẹ̀ wà ń ta Ṣẹpẹtẹrì ò ṣe sọ pé kọ́mọ ẹ̀ dákẹ́ ọmọ Ṣẹpẹtẹrì wá síta náà tó ní àmì wà létí òbò òun kọ́ wo ẹ̀yìn ẹ̀sìn òun àmì wà ń bẹ̀ òbò ẹni tó fẹ́ gbé jáde yẹn Ṣẹpẹtẹrì dẹ̀ sọ fún ìyàwó Angel pé kó dákẹ́ all because wọ́n fẹ́ fi Angel gba bára orí yín ti dàrú. Mohbad di Angel orí yín ti dàrú ẹ̀ lọ́pọlọ Ṣẹpẹtẹrì of all people iṣẹ́ kò níṣẹ́ lọ́wọ́ kò kàwé kò láyé mention my name kí ló fẹ́ forí orúkọ ẹ̀ ṣe. wọ́n lọ ò ní sẹ́lápá ò ní sí òlábọ̀ donation òkú àwọn èèyàn kan ó ti bà tiẹ̀ jẹ́ wọ́n ti ṣe 3 sum. Ìyábọ̀ mo ní question fún ẹ Ìyábọ̀ mo ní béèrè fún ẹ jẹ́wọ́ fún wa ṣé o ṣe 3 sum pẹ̀lú náírà ìwọ àtọmẹ o ṣe 3 sum pẹ̀lú ẹ jẹ́wọ́ o ṣe 3 sum. Lọ́ba àti Kẹ́mi èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ lọ́ba àti Kẹ́mi. orí ẹ ti dàrú Ṣẹpẹtẹrì awọkáwọ àgbésùn bàbá jẹgẹjẹgẹ. àgbésùn bàbá jẹgẹjẹ àwọn slang yìí ni mo máa ń láìkì pa torí lè ti finish ẹ sórí social media olórí burúkú nígbà tó rò pé ò lé olórí burúkú ò ṣe continue pẹ̀lú Lizzy kò continue kò yẹ kó máa fún mi ní lámbà àwọn lámbà ayé tó máa fún mi àgbésùn bàbá jẹgẹjẹgẹ ìwọ nìkan iná náà fún ní Ṣẹpẹtẹrì òbòsùn nẹ́nẹ́ àgbésùn àbí òbòsùn nẹ́nẹ́ àlòkù dínò àlòkù mílò òbò àdògán lóbò àgbésùn bàbá jẹgẹjẹgẹ olórí bí ẹjọ ìfòlò olórí bí ẹjọ kòrówó. sì là ń ṣe bí wọn ló kọ́kọ́ wá fi mí ṣe cruise cruise la ṣe orí cruise yẹn la ṣe wà ó dẹ̀ máa jẹyẹ wọ 10 years ni. ó dùn mí tí wọn jó jẹ inú mi gbádùn lámbà yẹn. ó máa jẹyẹ wọ 10 years ni kò ní dáa fún yàrá ìyá ẹ. mention my bó ṣe máa sọ pé mention who are you who the hell are you. ó jẹ commissioner ni àbò jẹ chairman local government àbíta ni ẹ ìwọ játijàti ìwọ jálajàla the only achievement tó ní òun náà ni kó polórin ó wá ṣe housewarming rented house and you are pained because òrówó gbà mọ́ ebi ń pa ẹ́ kò dẹ̀ sẹ́ni tó ń san ransom mọ́ ó rí kó lè get over Agbádéwọ̀lú ni ó lè get over Agbádéwọ̀lú ó lè get over MC Olúọmọ ó lè get over MC Olúọmọ ṣé MC Olúọmọ nìkan ló lọ pátí tó ń ṣe níjẹta you can't get over that man because ó dùn ẹ́ pa ó dùn ẹ́ pa because o ò lóyà o ò láyé ọ̀tá ní ẹ́ kò sẹ́ni tó ṣoore fún ẹ tó fi ibi sun wọn. Yorùbá tó gbẹ́ ẹ lẹ́yìn ó bá tiwọn jẹ́ gbogbo ọmọ Yíbò tó súnmọ́ ẹ ló bá tiwọn jẹ́ pẹ̀lú olórí burúkú Gistlover tó ń gbé kiri méjì tó lọ sásá bẹ́ẹ̀ ó ti ṣí èrè
wèrè wà nú ẹ̀jẹ̀ àwọn wo ni sàwáwù yálà ya ẹ̀ máa fún ìyá ẹ̀jẹ̀ lọ́la tó máa gbá ski àwọn olórí burúkú àwọn aṣòṣìmámọ̀ ilẹ̀ Yorùbá torí wọ́n ti dàrú àtàwọn Ìgbò torí wọ́n ti burú tí ò gbọ́n tó sọ pé mention her name àwọn ni mo wá fún lálẹ́ orí yín ti burú orí yín ti dàrú àbí sọmọ Yorùbá náà lọ fi ìbọn tú orí ẹ̀ ní patí àbọ̀rẹ̀ tímọ́tímọ́ kọ́ lọ́mọ yẹn tó tún lọ ya ọmọ ẹ ní vulnerable moment ẹ ti ṣí èrè mention her name so tẹ́ bá ti wá mention orúkọ ẹ̀ yẹn wọ́n wá gbé yín lọ sí execution ground àbí mo ń béèrè ní pé tẹ́ bá ti mention orúkọ wọ́n gbé yín lọ sí execution ground lórí yín ti dàrú òun nìyá ṣe ń jẹ yín òun lẹ ṣe gbọ́n ẹ ti ṣí èrè orí yín ti dàrú ṣẹpẹtẹrí sásábẹ abẹ Gistlover ó ń gba ransom kò sọkùnrin tó bá sùn tí kò fi péjì yẹn búlì kò sọkùnrin tó bá sùn tí kò fi péjì yẹn hold them into ransom láti gbowó lọ́wọ́ wọn just simple arithmetic 1+1 ó hàdì fún yín láti mọ̀ pé 2 ni mention her name abẹ́ ṣí èrè ni ṣé ẹ mọ̀ pọ́rọ̀ tó wà lórí cyberspace ni ó ní kó lọ fèsì dáadáa náà ó ní kó lọ fèsì dáadáa ṣé bó ló sọ pé ojú òun kòrókòrò àbí kò kọlù àwọn ọba jáde ṣé kò kọlù àwọn Elégùṣì jáde kò kọlù àwọn ọba Oníkòyí jáde kò kọlù àwọn NDLA jáde pé ẹ̀yin lè bá kinní kan ya fọ́tò àrí fọ́tò ẹ̀ pẹ̀lú ní àrí fọ́tò ẹ̀ pẹ̀lú. ó tó bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo fídíò tí Mohbad ti sọ pé ṣé tó bá pa mí tán ṣe gbogbo tó mọ post nu gbogbo tó mọ post gbogbo ẹ̀ náà wá ń post olórí burúkú síyán láì kú láyé síyán gbàbẹ̀ lọ́rùn àbí olóṣè pé kú láyé kó síyán gbọ̀bẹ̀ lọ́rùn gúnyán láyé kó síyán gbọ̀bẹ̀ lọ́rùn lórí bí ẹjọ́ fóònù. táwọn yẹn gbé lọ sí court abẹ́rò pé wọn lè instigate gbogbo àwọn yẹn náà kọ́ gbé lọ sí court ẹ rò pé a lè gẹ́ẹ̀tì lọ́ọ̀yà tí gbogbo wọn yẹn máa gbé lọ sí court ẹ ti ṣí èrè orí yín ti dàrú ẹ ti ẹ̀gbọ́n òun nìyá ṣe ń jẹ yín tẹ́ bá tiẹ̀ máa sọ pé mention her name kò kí ń ṣe ẹni tó ti bà àwọn ògo ìdílé yín jẹ́ kò kí ń ṣe ẹni tó ti dàárín yín rú kò kí ń ṣe ẹni tó ti ká àwọn ògo ilẹ̀ yín ẹ máa sọ pé mention her name orí ẹ ti ṣí èrè ẹ ní làákàyè ẹ̀gbọ́n rárá. ṣẹpẹtẹrì làwa máa pè ẹ́ ń bí ogbó sùlẹ́lẹ̀ la máa pè ẹ́ ń bí ọ̀ǹtì tó bá tú èékánná lẹ́yìn bàbá ọmọ tó kú yẹn ìwọ olè játijàti olè ọ̀lẹ abara gíọgíọ alára àìgẹ. wọ́n lọ sára gan ẹ̀gẹ́ wọ́n lọ sára gíẹ̀ orí gíẹ̀ mi orí bí aràn ó sẹ́nu gbásùn ibi ẹ̀hàn tó ń boyún jẹ́ olórí burúkú national anthem ẹ̀rẹ́ òtijọ́ tí fún ẹ létí tí ní mọ̀ play national anthem ẹ̀ olórí burúkú sí yẹn gbà lẹ́yìn orí ẹ̀gẹ́ orí gíẹ̀ mi orí dandan orí bó ṣe wí wọ́n lórí ẹ̀gẹ́ òótọ́ dẹ̀ ni ẹ lọ wò ẹ̀rí pé ó ti ń fẹ̀gbẹ́ wọlé ni fẹ̀gbẹ́ wọ̀lú ẹ̀rí pé Ìyábọ̀ ti ń fẹ̀gbẹ́ wọlé tó bá ní ẹ lọ wò ju ọ̀jẹ̀ dáadáa ẹ̀gbẹ́ ìdí rẹ̀ kan ti wọ́ ó ti wọ́ á tún wá wọ àwọn àkísà àwọn sọmọdọ̀bọ òrá sọ gidi wọ̀ àwọn àkísà aṣọ ló máa kọjọ́ wọrọ á lọ ra àwọn stọ́ọ̀fù tó ń tà lọ́jà á lọ fi ráwọn míì alápálá oníṣòkòtò bẹ̀m̀bẹ̀ ó rí nétìfù gidi nínú gbogbo ẹgbẹ́ tó jẹ́ Nollywood èwo ní wo àwọn àkísà tó ń wọ̀ kiri ó dẹ̀ ń rí burúkú owó bìkọ́ tó yí pé owó tó ń gbọ́ owó ìbànújẹ́ ni owó okú tó ń gbà lórí Gistlover owó ìbànújẹ́ tó ń gbà lórí àwọn ọmọ èèyàn ó ti rí pé ó tẹ̀ tún bẹ́tà tẹ́lẹ̀ ó rí pé lágbà tí Mohbad ti kú tó ti gbà bọ̀dé fún ó rí pé ayé ẹ̀ ti rán ayé ẹ̀ ti bàjẹ́ tiẹ̀ ti ta tiẹ̀ ti yẹ tiẹ̀ ti dànù ó rí pé tiẹ̀ ò dá mọ́ ó rí bó ṣe rí ó rí pé ò dá mọ́ ìgbésí ayé ẹ̀ ti rí rere dandan ó ti bàjẹ́ ó ti jàn gbogbo ẹ̀ ló ti jàn fún ẹ̀ tiẹ̀ ti tẹ̀ wọ́n lọ wá rí gẹ́rẹ́gẹ́rẹ́ orí ẹ̀gẹ́ orí gíẹ́mí bí àrùn ti bẹ̀yún jẹ́ tiẹ̀ ta pa ò. arúgbó ti kékeré Yẹmí ìyá Òkóǹgà ìwọ nìkan ló wọ́n bí ìyá Òkóǹgà èwo tún ní ìyá Òkóǹgà Lizzy má pa mí náà Lizzy má pa mí náà Lizzy má pa mí náà ẹ̀rẹ́ òkè tún ní ìyá Òkóǹgà èwo tún ní ìyá Òkóǹgà.
ẹ ní làákàyè ẹ̀gbọ́n rárá. Ṣẹpẹtẹrì làwa máa pè ẹ́ ń bí, Ògo Sùlẹ́lẹ̀ la máa pè ẹ́ ń bí, ọ̀ǹtì tó bá tú èékánná lẹ́yìn bàbá ọmọ tó kú yẹn. Ìwọ olè játijàti, olè ọ̀lẹ, abaragíọgíọ, alára ẹgẹẹgẹ, arúgbó ti kékeré Yẹmí ìyá Òkóǹgà, ìwọ nìkan ló wọ́n gíì jù ní gbogbo Nollywood. Àṣìírí ọmọ tó ẹ̀dọ̀kú táàpù screen yín èwo ni yóò Òkóǹgà wọn lẹ́ni arúgbó ti kékeré yorí gí ẹmí bí ó sẹnu gbásùn ibi ara tí ń boyún jẹ́. àárọ̀ ọjọ́ súnmọ́ ìwọ ìdọ̀tí àná kí náà fẹ́ forúkọ ẹ ṣe ó ṣiyèrè kò fẹ́ káyé gbọ́ sórí ẹ máa yé máa gbọ́ sórí ẹ ayé máa gbọ́ sórí ẹ tó máa gbá ski kí ló kù tó fẹ́ fi búrú wa kò sí nǹkan kan mọ́ ìwọ ló kù kó múra ìwọ ní integrity ẹ ti bàjẹ́ Ọlọ́run tó dẹ̀ bá tiẹ̀ jẹ́ kò ní rántún títí ẹ ṣe mọ́ Ṣẹpẹtẹrì Ọlọ́run tó bá tiẹ̀ jẹ́ Ọlọ́run tó expose ẹ Ọlọ́run tó àwọn orí àwọn èèyàn tó ti ṣọ́mú tó ti gbé ṣubú ó mọṣẹ́ tó ń ṣe ní Ṣẹpẹtẹrì ó máa ń ṣọ́ àwọn èèyàn gbé ṣubú ni wàá dé okùnlẹ̀ fún wọn. dọ́bútà. o game tó gbá fún mi 2019 mo ti smart mo ti gbọ́n nígbà ìmọ̀ nìyẹn nígbà tí mi ò tí ì léèyàn lẹ́gbẹ̀ẹ́ nìyẹn mo ti léèyàn lẹ́gbẹ̀ẹ́ sí i mo dẹ̀ ti rí o mo ti rí ìrírí ayé mo ti báyé jẹ mo ti báyé mu mo ti rí ìrírí ayé ibi ìbá ẹni tó bá ní làákàyè ibẹ̀ náà ti máa mọ̀ pé ìwọ ló ṣe setting 2019 yẹn bàbá olórí burúkú ọmọ ni ẹ kí ló tẹ́ lára torí ọmọ ní YouTube yẹn òun ló ṣe bẹ́ síta àbí nítorí bàbá Angel ló ṣe bẹ́ síta the fact remains that iṣẹ́ fọmú ẹ lọ́wọ́. Mohbad ni wọ́n yìí ṣe Mohbad ni wọ́n yìí ṣe ẹjọ́ ẹ̀kọ́ wọ́n yìí ẹ̀rọ pé Mohbad ẹ̀jẹ̀ korò gan dídó ewúro lọ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ korò jó ewúro lọ ìmọ́lẹ̀ òkìsẹ́ni tí wọ́n rí fín wọ́n yìí rí fín wọ́n rí mọ́lẹ̀ fín ni. ọmọ yẹn iṣẹ́ fọ́ lọ́wọ́ iṣẹ́ ṣe ebi ló ń pa kọ́mọ́nọ́mọ́ná. lọ ṣiṣẹ́ olórí burúkú tó bá yẹ pé òkú Mohbad tó fi open GoFundMe bóyá orúkọ tiẹ̀ náà wà ní GoFundMe tó open jọ lórí tí ó ti GoFundMe pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ tẹ́ẹ̀fẹ́ kí kéèsì Mohbad tán kí kówó lè máa wọnú GoFundMe yín wọ́n ní ọlọ́wọ́ access olórí burúkú orí gẹ́mí orí ẹ̀dẹ̀ ẹ̀gẹ́ orí rédèrèdè ó ní ọlọ́wọ́ access lọ ṣiṣẹ́ gbogbo ẹgbẹ́ ló ń ṣiṣẹ́ gbogbo àwọn ẹgbẹ́ ló ń ṣe lọ ṣiṣẹ́ olórí burúkú òbó lè. àwọn tó ń ṣe mention names ẹ má sọ nǹkan kan ẹkọfẹ rẹdẹ tí bá ṣe tán máa ṣàyà wọn blọọkì Ṣẹpẹtẹrì ló lọ create account nígbà tó máa dárúkọ mi Ṣẹpẹtẹrì tó bá jẹ́ pé ìwọjọ ọmọ kan tí ò ń ṣe pé bàbá ńlá kù bàbá ẹ àwáyé má ṣeré bàbá tó dàṣẹ ẹ wàá lo black bonnet fún mi nínà àbò ṣìírí ṣé nítorí party mi kù few days ó rò pé ó lè distract wa ayé ìyá ẹ bàjẹ́ gbàgbé ẹ ìyá ẹ ṣọmọ bí ìyá ẹ tó witness ìfọsọmọ ẹ lójú ayé ẹ orí. ẹ ló tẹ́ ní ọmọ ológo. ṣé lóòótọ́ ìyá ẹ fọ́ ó witness ojú ìyá ẹ ló ṣe tó wò ẹ ló tẹ́ ní. sójú ìyá ẹ ló ṣe. ṣe rí Ọlọ́run ọkọ Ṣẹpẹtẹrì òun gangan ní Lizzy Anjorin ọkọ ẹ. ẹ ló tẹ́ ní. orí ẹ burú fíìmù ìdún. kí ló kàn wá pẹ̀lú yẹn mention my name and so forth tó bá mention orúkọ ẹ. báwo la ṣe mọ̀ tán Pastor Sùlẹ́lẹ̀ kí ló dé tó ṣe lọ rún bọ̀dà mílíọ̀nù nírùnkúrùn lórí Gistlover. ẹ ló tẹ́ ní. kí ló dé tó ẹ pé sórí àwọn ọmọ títí òde rí orí Gistlover ni kí ló dé tó ẹ pé sórí àwọn ọmọ ọlọ́mọ ló ń dórí Gistlover ó wá sọ pé ó fi Gistlover búlì wọn náà níbi tán ti búlì ẹ wá olóṣì abaragíọmí bí ẹyẹlé tó jò pa ìdọ̀tí. ó lọ dàbí ẹyẹ tó jò pa ó dàbí adìyẹ gólóbà. ọ̀síánù olè ọ̀lẹ ìwọ náà máa kárẹ̀ ẹ̀kúnyàn tó bá sọ̀rọ̀ àwọn tó wà successful the only achievement tó ní òun ni pé ìwọ ni first celebrity àbúlórí burúkú tiẹ̀ ní ẹ ìdókùdó la mọ̀ ẹ́ sí porn star ní ẹ ó ń ṣe Nollywood star porn star ní ẹ ó ṣí eré. fíìmù ìdùn fíìmù ìdùn gan o
àbẹ́ẹ̀mọ̀ ni ọlọ́run àwọn fíìmù tó dùn báyìí ló yẹ kéèyàn máa play lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún Ìyábọ̀ téèyàn bá ti ń rí kó kàrà máa bá yín jẹ kó kàn máa bá yín jẹ kó máa yín jẹ kó kàn máa yín irú àwọn ọ̀rọ̀ báyìí kó kàn máa yín jẹ kó máa yín jẹ fún kó máa yín jẹ níbẹ̀tẹ̀bẹ̀tẹ̀ olórí burúkú sí yẹn láyé gbọ̀bẹ̀ lọ́rùn torí táìmù wa fáwọn tí ó lọ bíṣẹ́ jẹ́ ká dá sọ̀rọ̀ yìí dúró a máa play national anthem ń gbà mí. jẹ́ ká dá sọ̀rọ̀ yìí tẹ́ni. kí ló ṣẹlẹ̀. bóyá nẹ́tíwọ̀kì mi. ó dẹ̀ hang. wọ́n máa gbọ́ ti lọ wọ́n ti ń rìpọ́tù àkáǹtì ìyá báyìí o àbí kọ́ọ̀nù nínú. ó possible àwọn gáǹgì Ìyábọ̀ wọ́n ti wá síbẹ̀. ó máa padà. àwọn olórí burúkú apọkọjáyé. ó tiẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ fún tẹ́ni àwọn pípù yìí in fact mi ò rírú wọn rí láyé mi ẹ pààyàn ẹ tún dìfẹ́ǹdì kíní ọlọ́run máa táṣìírí àwọn pípù yìí ọlọ́run. orí Mohbad le gan mi sì irú èèyàn bẹ́ẹ̀ rí láyé mi o. mo mọ̀ pé Mohbad ló jẹ́ kí n mọ̀ wípé gbogbo nǹkan tọ́lọ́run sọ bó ṣe máa ń rí nìyẹn kò sí nǹkan tó wà nínú bíbélì tí ò ṣẹ. Ìyábọ̀ yẹn gan àti ẹ̀mọ́ ní ìfúrú ẹ̀ pé gan. láyé ẹ̀ kò ní dá sọ̀rọ̀ mọ́. ṣe rí Ìyábọ̀ ẹmọ kan tí mo rí lọ́rọ̀ Ìyábọ̀ yẹn ṣe rí Ìyábọ̀ yẹn in the beginning ṣe mọ̀ pé òun ló kọ́kọ́ jáde àti Tonto Dike ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí beginning yẹn ni Ìyábọ̀ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí bọ̀bọ̀ tán ló lọmọ yẹn tó ń pariwo ilé yẹn ọba tán ló lọmọ tó ń pariwo ilé yẹn ọba yẹn ló ń lo Ìyábọ̀. Àbí yes. Prince, please mute yourself. Prince, mute yourself. mo jókòó mo wo kinní yẹn dáadáa closely mo realize pé kì í ṣe pé Ìyábọ̀ dédé ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn bọ̀bọ̀ yẹn ló ń lò àti bẹ̀rẹ̀ ló dẹ̀ ti ń lò ṣé wá rí ọmọ ẹ̀ lọ. a wà pẹ̀lú yín sà. ṣé wá rí ọmọ Wùmí yẹn ó ní ìkọ̀kọ̀ tí tẹ́nìkan sọ fún mi nígbà kan tí mo wà ní Nàìjíríà ó ní ìkọ̀kọ̀ tí obìnrin kan sọ fún mi iṣẹ́ ìjọ tóbìnrin yẹn sọ kíní yẹn fún mi mi ò gbàgbé látijọ́ yẹn mọ́ kíní yẹn yà mí lẹ́nu láyé yìí ǹjẹ́ bìlíì pé gbogbo bí Wùmí ṣe ń ṣe yẹn ṣe mọ̀ pé àwọn èèyàn sọ pé àyà Wùmí le kíní kan ṣẹlẹ̀ gbá wo kankan kì í ṣe nǹkan tó sọmọ yẹn nìyẹn o ṣe rí nǹkan tẹ́ni yẹn sọ fún mi gangan gbà yẹn nǹkan tí Wùmí ṣe nìyẹn ẹ jẹ́ kí n wá sọ nǹkan tí ẹni yẹn tó sọ fún mi fún yín a lọ kí ẹni yẹn ní ìlú tó wà láfta Ìgbẹ̀jú Lẹ́kì tó wà ní ìlú tó wà láfta Ìgbẹ̀jú Lagos State yìí ìlú tí Ọ̀tẹ́dọ́lá ti wá tí Tábọ̀dé ti wá ìlú Tábọ̀dé ti wá kí ni o tún wá Ẹ̀pẹ́ yes Ẹ̀pẹ́ bí mo ṣe lọ sí Ẹ̀pẹ́ lẹ́nu yẹn ti sọ fún mi alọ́bẹ́ nìyẹn níbi tó ti ń pẹja lẹ́pẹ́ bó ṣe sọ fún mi nìyẹn pé bí a ṣe ń wò òun yìí pé a lè máa wò òun bẹ́ni tí ò ní kankan bí ọmọ kékeré tí ò jámọ́ kankan ó wá ní pé kìíní ríǹgì kan wà lọ́wọ́ ẹ̀ ó wá fi ríǹgì ẹ̀ wọ̀n mi oríṣi mo rí ríǹgì tó wà lọ́wọ́ òun yìí ó ní Jonathan àbí anybody lára àwọn president wọ̀nyẹn ó ní tó bá wá sí Ẹ̀pẹ́ lé nìyí ó ní tóun bá ti nawọ́ sókè báyìí ó ní tó bá ti lè ṣáìtì ó ní ó máa rí kinní yẹn ó ní because ó ní símbọ̀ àwọn ògbóni ní ó ní símbọ̀ àwọn ògbóni ó ní símbọ̀ wọn ni ó ní tóun bá ti nawọ́ sókè báyìí ó ní tó bá ti rí ó ní ká tóun máa nà sókè ó ní tóun bá ti nàka yẹn sókè ó ní tó bá ṣáìtì òun ó ló máa recognize òun ju any governor any president any ọba tó bá wà bẹ́ẹ̀ ó ló máa recognize òun ju wọn lọ ó ní
ara àṣírí membership wọn nìyẹn ṣe rí ìgbà tó sọ kí nìyẹn fún mi mo dúró mo wò títí pé ṣó possible ṣá ó wá sọ fún mi ó wá bọ́ bàtà ẹsẹ̀ méjèèjì sílẹ̀ ó wá ń búra sí pé nǹkan tó ń sọ fún mi yìí tó bá jẹ́rọ́ lòun pa kọ́ lòun mú un ṣe rí ọmọ Wùmí yẹn ìgbà tí gbogbo kíní ti ṣẹlẹ̀ ni kíní yẹn ti wá sọ́kàn mi pé ara nǹkan tí wọ́n ṣe fún Wùmí nìyẹn ṣe ẹni tó lọ́mọ tó wà lọ́wọ́ Wùmí yẹn ẹni tó lọ́mọ tó wà lọ́wọ́ Wùmí bọ̀bọ̀ tó ń pariwo lé yẹn ló lọ́mọ yẹn nǹkan tí ẹni yẹn wọ́n ti lọ ṣiṣẹ́ wọ́n ti lọ ṣe àwọn iṣẹ́ ògbóni yẹn wọ́n ti ṣe sára Wùmí iṣẹ́ rí gbogbo kóòtù tó ń lọ yẹn gbogbo àwọn police station nǹkan kan wọ̀nyẹn gbogbo àwọn ọ̀gá commissioner nǹkan kan yẹn gbogbo wọn ló wà nínú ẹgbẹ́ ògbóni àti lọ́ọ̀yà àti ẹwògbà tó ń gbé kéèsì ẹ lọ sọ́dọ̀ Fálànà ẹ máa rí i pé ká Fálànà dá ó pọ̀ ṣe rábàràbà tí ò ṣe nǹkan kan gidi ẹ wo gbogbo ibi tó ń lọ ẹ rí i pé ṣé ẹni tọ́wọ́ bá ti kanwọ́ lóòótọ́ tọ́wọ́ bá ti kanwọ́ wọn ò ní ṣe anything